أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدقفون الله سبحانه وتعالى أترى إكاتي فوج الله محمد صلى الله عليه وسلم. كي الله لبردا كما با أولي جتان الله سبحانه وتعالى كيوما با kuma wà dó lórí ẹnìkan kuma bá wọn ará ilé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ìlànà wọn tó dẹ̀ tẹ̀lé ojú ọ̀nà wọn títí di ọjọ́ tí ẹnì kọ̀ọ̀kan wa tá ó parí Allahu subhanahu wa ta'ala. àwọn tọrọ lọ́wọ́ Allahu subhanahu wa ta'ala ọba dẹ́dà tó dẹ́ni kọ̀ọ̀kan wa pé kó dákun nínú àánú ẹ̀, nínú ọlá ẹ̀, nínú agbára ẹ̀, kó dákun kó jẹ́ kó já sí wípé orí ìsìláàmù tá ń ṣe yìí òun ní ká parí ìṣẹ̀mí wa sí. Gbogbo èyí tá ṣe tá sọ nínú ọ̀rọ̀ tá ṣe nínú iṣẹ́ tá fi rí ìbínú rẹ̀ kẹ́lọ́ bẹ̀rẹ̀dà kó dákun kó lé ẹnì kọ̀ọ̀kan wa jìnnà sí. Àwọn kíra pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Na'am, gbogbo ẹni tọ́lọ́ bá yẹ́dà bá kọ́ dárọ̀ pé kí wọ́n wà pẹ̀lú wa lórí ètò yìí ní alẹ́ yìí, kí ẹ bá wa gbìyànjú tẹ love, like and share kí Allah bá yẹ́dà kó san wá ní ẹ̀san olóore, so kí ó dẹ̀ ṣàlékún dáadáa ẹ̀ fún wa. So inshallah al-azim, ọ̀rọ̀ nípa ìwíkúwí Jaqmal tí ó ń sọ. So èmi ò jẹ́ sínlé náà, so àmọ́ àwọn èèyàn send ẹ̀ sí mi bí mi ò ṣe sínlé náà. So inshallah al-azim á fèsì lórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún ní alẹ́ yìí pẹ̀lú àṣẹ Allah subhanahu wa ta'ala. So ìsìtá sì fọ̀ fún tọ̀ ó yẹ ṣe kó jẹ́ sábàbí ìtọ́sọ́nà fún, àmọ́ tá Allah bá yẹ́dà bá kọ́ dárọ̀ pé òun ò ní mọ̀nà látara rẹ̀, tó àwọn ẹni tí wọ́n rí ìtọ́sọ́nà so látara ìṣìnà rẹ̀ ó yẹ ṣe káwọn náà padà wá mọ̀nà so látara èyí tí a bá fi fèsì fún yìí, so pẹ̀lú àṣẹ Allah subhanahu wa ta'ala. So ọ̀rọ̀ náà ó wá dá sọ́nà mẹ́ta. Àkọ́kọ́ náà ó ní pé iṣẹ́ wo gan ni iṣẹ́ àfà, as in àfà tó já sí wípé ó kéwú, iṣẹ́ wo gangan ni iṣẹ́ àfà. Ipe èèyàn kéwú wá fẹ́ lo kéwú, ó fẹ́ fi kéwú ṣiṣẹ́ ṣe, iṣẹ́ wo gan ni àfà lè ṣe so pẹ̀lú kéwú. Kí ni wọ́n ń pè pé èèyàn ṣiṣẹ́ àfà pẹ̀lú kéwú? ṣẹ́rí in tí wọ́n ń pè ní pé èèyàn ṣiṣẹ́ àfà pẹ̀lú kéwú méjì sí mẹ́ta ni. Àkọ́kọ́ náà, ó mọ kéwú kó wá mú lò fún orí ara rẹ̀ náà, àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì, ó mọ kéwú ó wá mú lò fún orí ara rẹ̀ kó wá pe àwọn èèyàn sí di ìmọ̀nà tí ń bẹ ń di kéwú tó ké. So tí ń bẹ ń di kíni, tí ń bẹ ń di kéwú tó ké, tó rẹ̀ mo ṣe ní méjì sí mẹ́ta. Tó ń túmọ̀ sí wípé báyìí sìn ẹni tó bá kéwú à ń retí kó já sí wípé n tó ké lẹ́sìn tó jẹ́ ìmọ̀nà ẹ̀sìn so a máa rí orí pa rẹ̀ lára rẹ̀
then ẹlẹ́ẹ̀kejì so yóò tún máa wá pe àwọn èèyàn sí di kíni yóò máa pe àwọn èèyàn sí di nǹkan yẹn so tó bá jẹ́ ìmọ̀nà tí ẹ bá ṣe ìṣìnà eléyìí òun ni tá nàbí ọ̀sẹ́lẹ̀mù fi kalẹ̀ fún wa méjèèjì òun tá nàbí ọ̀sẹ́lẹ̀mù ó wà nù tá nàbí ọ̀sẹ́lẹ̀mù fi kalẹ̀ fún wa al-umma rẹ̀ gẹ́gẹ́ bí ànàbí ọ̀sẹ́lẹ̀mù ṣe sọ fún wa nínú ètò fẹsẹ̀rìnlẹ̀ nínú hadith wáyé pé man yuridillahu bi khayran yufaqihuhu fi ddin ẹni tálọ́ bá yẹ́dà bá fẹ́ dáadáa fún tó bá rúrírò yóò fún ní àgbóyé ẹ̀sìn so ìyẹn àgbóyé àkọ́kọ́ nù so then ẹlẹ́ẹ̀kejì ó fẹsẹ̀rìnlẹ̀ nínú hadith ànàbí pé èso ìnímà nípa ẹ̀sìn Allah bá dẹ́dà òun ni kéèyàn máa fi ṣiṣẹ́ ṣe bí Allah bá dẹ́dà ṣe fẹ́ so ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì then ẹlẹ́ẹ̀kẹta ìwà pé àwọn èèyàn sí di nǹkan yẹn gangan òun ni hadith Ànábì sallallahu alaihi wasallam sọ pé ballighu anni walau aya so ẹ kéde ń pa mi ẹ sọ ń pa mi fáwọn èèyàn kò bá jẹ́ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ mi so tó ń túmọ̀ sí pé so èèyàn ó pé àwọn èèyàn sí di ohun tó kọ́ nípa ẹ̀sìn tá Ànábì sallallahu alaihi wasallam ṣe kíni tó wá jíṣẹ́ rẹ̀ pé fún gbogbo ayé pátápátá tí ń ṣe Islam so gbogbo iṣẹ́ táfà tí ó bá ṣe nípa kéwú tó ké so nípa kíni nípa kéwú tó ké yóò máa rìn lágbègbè nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí a tọ́ka sí so yóò máa rìn lágbègbè nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a ṣe kíni tá a tọ́ka sí yóò máa rìn lábẹ́ rẹ̀ tọ́ àmọ́ Jaqmal ń tiẹ̀ tọ́ kí Allah bá yẹ́dà kó tọ́ sọ́nà àtàwọn ọmọ ìyá rẹ̀ náà torí tá bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní ìsìn wọ́n sọ pé wàhálà wà pọ̀ tá bá béèrè pé ǹjẹ́ kò sí nínú Ìlọrin ni àwọn ẹni tó já sí wípé wọ́n kápá kí wọ́n de Jaqmal mọ́lẹ̀ wọ́n kápá kí wọ́n kó gálágalà sí lẹ́sẹ̀ kó má ríbi jáde mọ́ wọ́n sọ pé à ń sọjú ẹni wa lọ so òdodo tó dẹ̀ wà ń bẹ̀ ni pé wallahi àti ìsọjú ẹni wa lọ tá bá béèrè pé ǹjẹ́ kò sí àwọn ẹni tí wọ́n kápá kí wọ́n de Jaqmal mọ́lẹ̀ nínú ìlú Ìlọrin so ǹjẹ́ kò sí torí ń kó yẹ̀yẹ́ báyín ń kó yẹ̀pẹ̀rẹ̀ báyín ijó ní ẹ̀ pé sí kan so ó ti tán lára rẹ̀ nu ó tún ti àìsàn ara rẹ̀ tún ti padà sí lára atẹ́gùn burúkú tí máa ń fẹ́ sí lára nípa àìsàn tí ń ṣe ó tún ti padà sí lára nu so the best tẹ́ bá ṣe fún òun ni pé ẹ má wulẹ̀ pé kẹ́ bá sọ̀rọ̀ so àwọn mọ̀kóńdòrò wọ́n ní àwọn gálágalà kan tó já sí wípé wọ́n máa ń fi sẹ́sẹ̀ àwọn ọmọ kéwú tó já sí wípé wọ́n lérò pé wọ́n lè sákò lè kéwú so ẹ kàn rọra wá mẹ́wàá rẹ̀ ẹ dé má Jaqmal lẹ́sẹ̀ kẹ́ ẹ dé mẹ́wàá rẹ̀ má lọ́wọ́ kò síbi kankan tó fẹ́ sá lọ kò síbi kankan tó fẹ́ tú lọ so torí bẹ́ẹ̀ ṣe ń wọ́n ràn yìí yóò já mọ́ yín lọ́wọ́ so bẹ́ẹ̀ ṣe ń wọ́n ràn yìí yóò já mọ́ yín lọ́wọ́ so ó ti ń já mọ́ yín lọ́wọ́ yẹn ara Ìlọrin ẹ pé o èèyàn yín ni ọmọ yín ni so torí ẹ̀ la ṣe gbọ́dọ̀ sọ fún yín pé ẹ má wò ràn kó já mọ́ yín lọ́wọ́ so ẹ sì má wò ràn kó di ẹ̀hànà mọ́ yín lọ́wọ́ torí ó máa kó yẹ̀pẹ̀rẹ̀ báyìí tó bá di pé ó sọ̀rọ̀ kan so tó sọ̀rọ̀ kan tí wọ́n fèsì fún inú Ìlọrin lè sí náà ń padà sí nítorí nínú àwọn ẹni táwọn èèyàn ń ròyìn pé wọ́n ń gbá full front fún Ìlọrin òní Jaqmal wà wallahi kò sí ní sọ ohun tó tako ẹ̀sìn káwa máa sọ̀rọ̀ lórí ẹ̀ so kò sí bá sì ṣe sọ̀rọ̀ lórí ohun tó bá sọ tó bá tako ẹ̀sìn táà ní pé ẹ̀yin tẹ́ bá já gbàgbà wa nínú ìlú Ìlọrin sí pé ẹ dákun ṣé ẹ rí ni so ṣé ẹ rí ni ẹ rí Jaqmal ẹ̀sìn Allah bá dẹ́dà ó tóbi ju wípé kéèyàn máa jà fún orí ara ẹni lọ so ẹ fi ìjà fún orí ara ẹni lẹ̀ Jaqmal yìí ẹ so mọ́lẹ̀ ẹ dé mọ́lẹ̀ so bó ṣe handcuff lẹ́kọ̀ọ́ sí lọ́wọ́ ni bó ṣe okùn lẹ́fi dé ni bó ṣe gálágalà lẹ́kọ̀ọ́ sẹ́sẹ̀ ni tí òfin ní sá lọ ni tẹ́ fi fún ní ìtọ́jú rẹ̀ bó ṣe yẹ ni ẹ ṣe kán fún so ẹ ṣe kí ni ẹ ṣe kán fún Allah bá yẹ́dà ó ṣe rọrùn fún yín tọ́ nípa ti kéwúdé ipé èèyàn kéwú èèyàn fẹ́ wá lo kéwú wallahi àkọ́kọ́ náà orí ara rẹ̀ ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ dẹ́nẹ́lẹ́ẹ̀kejì wá kọ́ àwọn èèyàn ní kéwú náà so wallahi kò sí iṣẹ́ olóore kan tí ẹni tó kéwú lè fi kéwú ṣe nínú ìṣẹ̀mí ayé tó tayọ yí pé tó tayọ yí pé kí ó ń tọ̀hún kó fi ṣiṣẹ́ ṣe kó sì pe àwọn èèyàn síbẹ̀ kó sì kọ́ àwọn èèyàn ní kéwú ọ̀hún. Annabi wa Muhammad sallallahu ìgbà tí Jibril alayhi salam tó kọ́ ní
ohun tí Allah bá yẹ́dà kọ́kọ́ fi rán ipe kó wá fún Ànábì sallam ní gharu Hira tó sì gbàgbọ́ yìí rẹ̀. Ibẹ̀ ni wọ́n ti sọ fún Ànábì ipò ti ṣe kíni ó ti di òjíṣẹ́ Allah bá yẹ́dà, bẹ́ẹ̀ dẹ̀ ni ó ti ṣe tán àti ṣe kíni àti kọ́ àwọn èèyàn lẹ́sìn Allah subhanahu wa ta'ala bó ṣe yẹ. Ẹ̀sìn ni Ànábì sallam wá kọ́ àwọn èèyàn, kéwú tí Allah bá yẹ́dà fi yé, kéwú tí Allah bá yẹ́dà fi rán Jibrilu pé kó wá fi yá Ànábì sallam nípa ẹ̀sìn yìí. So òun ni Ànábì sallam kọ́ al-umma yìí. So Ànábì sallam kò kọ́ al-umma yìí ní nǹkan míì tí wọ́n fi kéwú ṣe tó tayọ wípé kí wọ́n fi ṣiṣẹ́ rí al-kiyama wọn káyé wọ́n sì fi dá. So tọ́ àmọ́ ǹjẹ́ àfáà lè ní side hustle yàtọ̀ sí pé bọ́yá ó ń pè àwọn èèyàn sẹ́sìn ń sì ń ṣàlàyé kéwú fáwọn èèyàn? A sọ pé bẹ́ẹ̀ ni, ẹni tó bá jẹ́ àfáà ó lè ní òwò tí ń ṣe, ẹni tó bá jẹ́ àfáà ó lè ní bísínẹ́sì tí ń ṣe, kódà ẹni tó bá jẹ́ àfáà ó lè máa ṣe kabúkabú tó bá já sí wípé bí Allah bá yẹ́dà ṣe kọ́ ọmọ lásìkò yẹn nìyẹn. Ẹni tó bá jẹ́ àfáà kódà ó lè máa ta pure water tó bá já sí wípé ohun tí Allah bá yẹ́dà bá kọ́ ọmọ lásìkò yẹn nìyẹn. So kò sí tó burú ń bẹ̀, wallahi al-azim. Nínú àwọn sàhábé Ànábì tó ń tí wọ́n ṣe tóbi tóyùn tí wọ́n tóbi láwọn sàhábé Ànábì, àwọn olówó ń bẹ nínú wọn tó yá sí pé wọ́n gbajúmọ̀ pẹ̀lú pé owó ni wọ́n ń ṣe tí Allah bá yẹ́dà fi kẹ́ wọn. Nínú wọn òun ni Uthman ibn Affan, olówó tó tóbi ni Uthman ibn Affan. Talhatu ibn Ubaydillah nínú wọn ló wà. Bẹ́ẹ̀ dẹ̀ ni Az-Zubair ibn al-Awwam inú wọn ló wà. Abdurrahman ibn Auf inú wọn ló wà. Sa'id ibn Abi Waqqas inú wọn ló wà. Àwọn top olówó, àwọn top oní business inú àwọn sàhábé Ànábì ohun ládàkọ̀ yìí, khasatan Abdurrahman ibn Auf, pàápàá jùlọ Abdurrahman ibn Auf, nítorí Ànábì sallam dìídì ṣàdúà fún ni ipe kí Allah bá yẹ́dà kó bùn ní dúkìá tó pọ̀ níbi nǹkan ọ̀gbìn rẹ̀ àti nǹkan ọ̀sìn rẹ̀. Allah bá yẹ́dà sì ṣe fún bẹ́ẹ̀. So ó wá ní dúkìá tó pọ̀ látara ipò sówò tánàbì sallam sì ṣàdúà fún pé kí Allah bá yẹ́dà fi àlùbáríkà sí. Tó ibi tí Jaqmal ti wá lọ rí títẹ̀, tí ó ti wá lọ rí títẹ̀ tó fi ń sọ fún àwọn èèyàn ipe àfá ò ní iṣẹ́ kankan tó tayọ ipe kó máa ṣe jálàbí. Tọ́ ẹtkú ti ma àwọn ti wá lórí ọ̀rọ̀ Jaqmal àti sọ pé àwòrí sí mùsùlùmí náà. So bóyá nínú ẹ̀sìn kèfèrí tẹ̀ tí ń ṣe, nínú ẹ̀sìn kèfèrí tẹ̀ tí ń ṣe ní tí ń sọ eléyìn kìí ṣe ẹ̀sìn mùsùlùmí. Àwọn kan jẹ́ kó yá àwọn mùsùlùmí pé in tí ń sọ yìí kìí ṣe tàwọn mùsùlùmí, nínú ẹ̀sìn tí wọ́n ń bá ká òun ni èyí tó ń sọ yẹn wà. So ẹ jẹ́ ká play ọ̀rọ̀ rẹ̀ ká gbọ́n tí ó sọ. Ká play ọ̀rọ̀ rẹ̀ ká gbọ́n tí ó sọ. ẹni ó ṣe Kùránì kan fún tó gba 2 million ọ̀nà ẹ̀yìn sáà Kùránì náà àtà ní àwọn ajẹ́ méje Kùránì ni wọ́n ní àwọn ajẹ́ méje wọ́n á bẹ́ gba owó àwọn àfá àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ la àfá àtọ́kọ́ àwọn méje yẹn kéwú. Ẹ wo ọdún tí àfá ti kọ́ wọn lárúkọ Kùránì, omi ti tó gbogbo ọdún tó ti ké Kùránì dá. Tá àfá wa ń retí ọmọ tó kọ́ ń kéwú tí kì í bá jẹ pé iṣẹ́ àlùkìyámà ń bẹ ń bi kéwú. Wàláhì tàláhì bọ̀sẹ̀ oníṣẹ́kẹ̀ nìkan tí ó kọ́ máa kéwú. Ó gbẹ̀yìn àfá àtàn kọ́ máa kéwú. Iṣẹ́ àlùkìyámà nìkan lè retí. Tọ́ ìrẹ́ Jaqmal, ǹjẹ́ téèyàn ó bá tiẹ̀ jèrè, ǹjẹ́ tí àǹfààní ó bá tiẹ̀ yọ ipe àfá akọ́mọ̀nkéwú kan yóò jèrè alkiyama látara ọmọ tó kọ́nkéwú? Ǹjẹ́ àfá tó kọ́wọ́ ní kéwú lè jèrè alkiyama látara gbogbo àwọn òfò tí wọ́n sọ káàkiri? Àfá tó kọ́wọ́ ń kéwú gbogbo bí tó bá ti léwu kó ti ké, ǹjẹ́ ń tọ̀hún lè jèrè alkiyama pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìláyà sọ́lọ́hun ọba tó ń sọ káàkiri? So ó dájú pé tó bá kú pé ìwọ yìí ara rẹ ni àfà tó kọ́nkéwó ti jèrè alkiyama, ẹjọ́ pàdánù ni tó bá parí sórí irú ohun tó ń ṣe yìí.
wàlá ó dájú bẹ́ẹ̀ tó bá fi lè parí lórí irú tó ń ṣe yìí ni o ń sọ pé ẹ̀rí mo fi májẹ̀mú sí o torí gẹ́gẹ́ bí usul àwa ahlus sunnah wal jamaa so ẹni tí ò bá ti kú lórí àánú rẹ̀ so wọ́n yìí sọ pé lórí ibú ni wọ́n yìí sì sọ pé ẹni wọ́n yìí sọ pé ẹni òfò láyé àti lálkìámà ni ó yé báyìí sí torí ẹ̀ la ṣe fi sí pé tọ̀ ǹjẹ́ bí wọ́n ṣe irú tí ń sọ yín sìn táyé bá tiẹ̀ yọ pé ẹni tó bá kọ́yàn kéwú ó lè tàtàrà ẹni tó kọ́ ń kéwú jèrè alkìámà ǹjẹ́ àwọn ẹni tí wọ́n wá kọ́ wọn kéwú lè tàtàrà ẹni tó ń sọ yìí jèrè alkìámà báyìí ó dájú pé kò lè rí bẹ́ẹ̀ nítorí èyí tó ń sọ yìí ntẹ́yàn fi máa ń sórí búláyà àti lálkìámà ni so láwọn ohun tó ń sọ ohun tẹ́yàn fi máa ń ṣòfò ayé tí ó tún ṣòfò ti alkìámà kún ó ní gbogbo ohun tó ń sọ ó yé báwọn. ayé yìí kò sí nǹkan kan bí kéwù kò sówó ń di àǹkọ́ máa ń kéwù bá kò sówó ń di ẹ̀ tòun sí ẹ̀mí àbálẹ̀ kéwù. tọ́ ó sọ pé kò sówó ń di àǹkọ́ máa ń kéwù wallahi ó ń bẹ́ ń bi ká kọ́ máa ń kéwù ìwọ ló organize ẹ̀ dáadáa so àbíkẹ́ wọ́n ló fọ́ọ̀lù sábẹ́ àwọn ẹni tó já sí wípé bọ́yá wọ́n ń ṣe kíni wọ́n ń gba owó tó tóbi ó sì ń ṣiṣẹ́ lábẹ́ wọn wọ́n sì ń san owó kékeré fún ẹ so àìjẹ́bẹ̀ owó ń bẹ́ ń di kéwú so ìkéwú ti wà modernized so lọ sí Àbújá ó di wọ́n ṣe ń kéwú ń bẹ̀ so lọ organize ilé kéwú síbi tó já sí wípé àwọn tó bá gbé ọmọ kéwú gan wá wọ́n value ohun tó ń ṣe níbẹ̀ so ọláàrú kéwú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà ni ó ṣe rò yí pé kéwú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kò ní value so ọláàrú kéwú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ló ṣe rò yí pé kéwú rẹ̀ ò ṣe kí ni kò ní value so kìí ṣe kéwú tó lálùbáríkà náà ni torí ẹ̀ ló ṣe rí pé kò ní value so kò ní value wá dá ilé kéwú lẹ̀ sí Àbújá so kó dá lẹ́yìn ìwé tó já sí wípé àwọn èèyàn wọ́n máa jáde ń bẹ̀ tí wọ́n sì máa há kùránì sórí tí wọ́n sì máa há mùtún tó dẹ̀ já sí wípé àwọn ọmọ olówó yẹn wọ́n máa rí ẹ̀kọ́ kọ́ dáadáa kó wá wò bọ́yá òrùwọ́ àbò onírúwó so kódà àwọn ẹni tí wọ́n lówó gan yóò wù wọ́n pé àwọn náà fẹ́ wá kí ó sì ṣe tọ́lọ́wọ́n ba lára wọn náà so ó wàá máa lálábà wa ó máa da méjèèjì pọ̀ ó máa ṣe kíni ó máa gbé síra wọn nítorí o gbọ́dọ̀ tún consider àwọn ẹni tó yá sí wípé wọn rówó àti ṣe kíni àti achieve ohun tí àwọn ọmọ olówó yẹn fẹ́ achieve ń bẹ̀ so irú kéwú tí ń bẹ lọ́wọ́ rẹ ló fi rò wípé bá kò sówó ń bẹ̀ so ìwọ tó jáfà kọ́ máa ń kéwú ayé ọlẹ̀ fún ẹ kó kọ́ àwọn èèyàn kéwú kó sì gba owó rẹ lọ́wọ́ wọn kó ṣe kíni kó gba owó kéwú rẹ lọ́wọ́ wọn tààrà kó wọ́n sanwó kéwú rẹ nítorí tó bá ní nǹkan míì tó máa fi ṣe side hustle tó tayọ pé òun kọ́ àwọn èèyàn kéwú ebi ó yà pọ̀ kú ni tó bá sì lè farada pé bóyá kó máa ṣe nítorí tàlọ́ bá dẹ́dà so lálẹ́ ìjà sí wípé bóyá ó tún máa retí pé òkè tó ọ̀nà òfin máa gbẹ́mìí ró tó tẹ̀ lé rí bí máa fi achieve wípé òun ṣe nítorí tàlọ́hù subhanahu wa ta'ala ó bẹ́tà kó pátì kó rọra wá nǹkan míì gbajúmọ̀ kó máa ṣe so ní iṣẹ́ ọwọ́ kìí ṣe jálàbí o so ní òwò ní o kìí ṣe jálàbí o so yàtọ̀ sí eléyìn tó bá fi lè ń ṣe jálàbí lórúkọ ipò kéwú òun já lẹ́nu so kó yá mọ́ gbọ́ ìwọ tó bá kéwú tó bá ṣe òun ṣe kí òun rọra ń ṣe kí ni òun rọra ń jalè báwọn ni so kí Allah bá yẹ́dà kó tọ́ sọ́nà Jaqmal. dọ́là wọ́n máa sáré bó ṣe sàn àwọn ọmọdé wọn àìjèrè àwọn ọmọdé wù ẹ sọ. tọ́ Jaqmal sọ pé àwọn ọmọ táwọn èyí jèrè ipa àwọn èyí jèrè wọn àwọn èyí jèrè àwọn ọmọ kéwú ó lè jèrè wọn ó sì wá jèrè wọn pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ ó lè ẹ́fà jèrè wọn Jaqmal pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ ó fẹ́ jèrè ọmọ kéwú ṣé wọ́n máa ń jèrè ọmọ kéwú bẹ́ẹ̀ ni kò rọrùn àti jèrè ọmọ kéwú bó ṣe ń ṣe yùn so nítorí pé kí ni Allahu subhanahu wa ta'ala kìí fàlbárkà sí irú kéwú tí irú yín bá kọ́ àwọn ọmọ báyìí torí kìí ṣe kéwú tí wọ́n fi mọ tọ́lọ́run ọba tí wọ́n fi mọ tànẹ́bì lẹ́kọ̀ọ́ wọn so kéwú tí wọ́n fi lè ṣìnà láyé ń bí tí wọ́n fi dẹni àbùkù láyé àti lálùkìyámà lẹ́kọ̀ọ́ wọn so ìgbà tí wọ́n bá sọ ní ìsìn pé ọmọ ìyàwó ò ní wọná so ọmọ ìyàwó ò ní wọná tó sọ pé ọmọ ìyàwó ò ní wọná àbí bẹ́ẹ̀ kọ́ tọ́
ọmọ kan tó kọ́ńkéwú tó rò pé òun ti gbọ́ láàfà tó ń wá gbọ́n tí wọ́n sọ tó wá bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́ pé àfóhun kú ti sọ pé ọmọ yahoo ní wọná òun bá bẹ̀rẹ̀ sí gbégbá yahoo káàkiri ń ṣe yahoo káàkiri so òun gbá àwọn èèyàn lọ ń ṣe gbájú ẹ̀ lọ dákun ṣe ìwọ náà ó jèrè rọ ọmọ yẹn gbọ́dọ̀ sí fẹ́ jèrè rọ ọmọ yẹn yóò gbá wọ gan náà yóò kó yóò fa gbogbo owó tí ń bẹ nú àkáǹtì ti wọ gan náà tó sunkún tààrà ọ̀nà ìgbà tó fẹ́ fi jèrè rẹ̀ ó lè jèrè rẹ̀ torí wọ gan náà tẹ̀ ti tọ́ sọ́nà tí ó fi kó bọ́ láyé ń bí ká tó sọ lálùkẹ́ àmọ̀ tẹ́jọ wá kó bára yín papọ̀ so tẹ́ bá parí lórí ẹ̀ so ó lè jèrè rẹ̀ so àmọ́ pẹ̀lú àṣà Allah bá rẹ̀dà ṣó dáwọn ẹni tó wọ́n kọ́ wọn kéwú pẹ̀lú àṣà Allah bá rẹ̀dà wọ́n á jèrè wa insha Allahul azim hatta oníbídíà nù wọn gan oníbídíà àwọn ẹni tó wọ́n kọ́ wọn kéwú oníbídíà nù àwọn tó wọ́n kọ́ wọn kéwú wallahi wọ́n jèrè wa pẹ̀lú àṣà Allah bá rẹ̀dà so torí á padà síbẹ̀ á jẹ́ ká á padà síbi kọ̀ọ̀kan nínú àwọn ibi tá a ti kéwú ká ṣàlàyé fún wọn pé tọ̀ àgbà bíbá yìí kọjá o so a sì kan lè wo bẹ̀ báyìí lásán àwa náà wo ń ta lè contribute síbẹ̀ tí ó fi yí padà so nítorí àwa ńlá níyàn yìí pé kí dáadáa ṣẹlẹ̀ ń bẹ̀ kìí ṣe pé kákan lọ kọ́ ohun tá fi jẹun so kìí ṣe oúnjẹ la fi lọ kéwú èmi sì máa ń sọ dáadáa wàláhì ń lọ kéwú nítorí pé bóyá mo fẹ́ ṣe jálàbí àbí bóyá mo fẹ́ jẹun ó kúnnà tó fi rọrùn fún mi tí jálàbí ò tiẹ̀ fi múmú lọ́kàn mi tí mo fi tètè gbọ́n dànù torí èmi ti níṣẹ́ ọwọ́ mo ti kọ́ṣẹ́ ọwọ́ tí mo dọ̀gáṣẹ́ ọwọ́ dáadáa kí n tó sọ pé mo fẹ́ lọ kéwú so kí wá ní ó wá máa múùfù mi níbi pé èèyàn ń ṣe jálàbí tí yóò fi wá máa ranjú mọ́ mi pé jálàbí mo fẹ́ ṣe níṣẹ́ òfófà kálọ̀bà ẹ̀dá mọ́jẹ ká ṣe so fún délé rẹ̀ Jaqmal ó lè jèrè ọmọ kéwú ó gbọ́dọ̀ jèrè ọmọ kéwú torí ìwọ gan náà ti tọ́ sọ́nà tí ó fi kó bọ̀ ọ̀nà tẹ́fìjọ kó bára yín ẹ ti jọ tọ́ra yín sọ́nà bẹ́ẹ̀ ó yọ báwọn gbà tó bá sọ fún wọn pé yahoo da ẹgbà tó bá sọ wọn pé yahoo da kò sí tó burú bí yahoo tó sọ fún wọn pé ọmọ yahoo ní wọná kí ló kù àwọn ọmọ kéwòrán náà wọ́n máa gbé gba yahoo káàkiri nù so wọ́n sì lè padà gbá wọ gan náà so tó wọ kó mà. wọ́n tó jẹ́rìí ọmọ kéwù sáwọn ṣe àdámọ́ náà jẹ́rìí ọmọ kéwù ni ìbábà ṣe wàhálà lásán ni ọlọ́run nìkan òun ló fún wọn lérè lára àwọn ọmọ. tọ́ ẹ̀yin ọmọ Markaz wọ́n sọ pé Sheikh Adamu jèrè ọmọ kéwò ṣé lóòótọ́ ni ẹ̀yin lẹ́wàá dáhùn eléyìí tọ́ ẹ̀yin ọmọ Markaz ẹ̀yin lẹ́wàá dáhùn eléyìí fún Sheikh Adam rahimahullah wọ́n sọ pé bàbá ó jèrè ọmọ kéwò lẹ́nu Jaqmal náà ó ní bàbá ó jèrè ọmọ kéwò ṣé lóòótọ́ ni wọ́n jèrè ọmọ kéwò wọ́n jèrè ọmọ kéwò ó wí o ipe bàbá yín ó jèrè ọmọ kéwú Jaqmal ló sọ ipe bàbá yín ó jèrè ọmọ kéwú tọ ẹ wá sọ̀rọ̀ lé lórí so bàbá wọn sì jèrè ọmọ kéwú níwọ̀nba yànjú níwọ̀nba wọn sì jèrè ọmọ kéwú níwọ̀nba ló sọ pé wọn Yusuf so àbí wọ́n flag program wa torí kò ṣe ń dádó tó ń dádó yìí tó tọ́ yìí so tọ́ ẹ̀yin ọmọ Markazi wọ́n ní bàbá ó jèrè ọmọ kéwò ṣé lóòótọ́ ni afẹ́mà ṣé wọ́n jèrè ọmọ kéwò àbí wọ́n jèrè ọmọ kéwò ládùúrò ohun tí wọ́n gbé kalẹ̀ yún kẹ́nìkan sọ pé bàbá ó jèrè ọmọ kéwò ìyẹpẹrẹ ló jẹ́ fẹ́yìn Markazi tẹ́bà lè rí nǹkan kan ṣe ẹni àbùkù ní tẹ́bà rí nǹkan kan ṣe fún Jaqmal so tí Jaqmal bá lè sọ pé bàbá Ádámù ò rí ọmọ kí wọ́n jèrè ọmọ kí ó ládùúrò ohun tó ń gbé kalẹ̀ yún tí Jaqmal wá sọ pé wọ́n jèrè ọmọ kí ó àjásí wípé tẹ́bà rí nǹkan kan ṣe fún ẹni yẹ̀yẹ́ ní ẹni yẹpẹrẹ ní tẹ́bà lè já Jaqmal mú kẹ́ dá sẹ́rẹ́ àfún so tọ́yìb. èèyàn mélòó ní ń ru owó lọ bẹ̀ èèyàn mélòó ní ń ru owó lọ iléeṣẹ́ Adama. tọ́ Jaqmal ibi tí wọ́n ti jáde èmi ló ti ro owó lọ síbẹ̀
ní àfáà tó kọ́ kéwúlé kéwú ibi tí wọ́n ti jáde ẹ̀mélòó ló ti ru owó lọ síbẹ̀ ìpè tọ̀ owó mo ti kó wáyò kódà nínú owó àsàlátù rẹ̀ tí nínú owó àsàlátù àtowó ẹja àtowó omi gbogbo àtowó òkúta tó ń gbà káàkiri mélòó ló ti kó lọ síbi tó ti jáde ní Darul Ulum tó ti jáde so Darul Ulum tó ti jáde mélòó ló ti kó lọ síbẹ̀ pé tọ̀ nínú owó ẹja àtowó omi àtowó òkúta rèé o èmi ló ti kó owó òkúta àtowó omi àtowó ẹja gbogbo ló ti kó lọ fún wọn bẹ̀ wọ́n jèrè ìwọ ganan ń bẹ̀ yùn so kò wá níjọ mí lójú tó bá sọ pé bàbá dámọ́ jèrè àwọn ọmọ kéwú torí ibi tó ti jáde náà wọn àkúkú jèrè wọ náà so wọn jèrè wọ náà ò kó kankan lọ bẹ̀ tó dáyọ pé wọ́n pè wá síbẹ̀ kó wá máa yìn wọ́n ẹ̀yìn sí ní ìṣẹ̀mí ayé ẹ̀yìn onísúfí so ẹ̀yìn ní ìṣẹ̀mí ayé ẹ̀yìn onísúfí tẹ́ bá ti yinra yín nísìn ó ti tán nù ó ti parí nù ẹ̀ bá yinra yín kẹ́ wá padà mọ yinra yín ń ban ó ti tẹ́yìn lọ́rùn lẹ́yìn onísúfí ó yọ Awon Jaqmalu so ẹ̀mẹ́lò ló ti kó owó lọ sí ibi tí ẹ̀mẹ́lò ló ti kó owó lọ sí ibi tí wọ́n ti jáde ìpètò owó ni o ẹ fi tún Darul Ulum ṣe wọ́n jèrè wọ́n gánà ń bẹ̀ so kò wá burú so tó bá sọ pé bàbá dámọ̀ ò tiẹ̀ jèrè ọmọ kéwú náà so kò sí mi ò tiẹ̀ rí nǹkan tó burú ń bẹ̀ náà lọ títí ó kàn já sí wípé kò yẹ káwọn markazi máa wọ̀n ẹ̀ràn kó máa sọ pé bàbá wọn ò jèrè ọmọ kéwú so ó yọ báwọn. èèyàn mélòó ní oru owó lọ ní bàbá Sheikh Kamal bàbá àgbàgbìdọ́mà mọ iye ẹ̀dá tí wọ́n ti kéwú lára wọn tó dé èèyàn lára wọn mélòó ní gbówó lọ́bẹ̀ tí ì bá jẹ́ pọ́lọ́run tí ń kọ́ńpẹ́sì tí wọ́n fọ́ra wọn. wọ́n wá ka owó ní wọ́n fẹ́ gbà báwọn àbá tí wọ́n kọ́ máa ń kéwú àwọn òlímà fún àwọn ka owó ọjọ́ 18,000 àwọn àbá méje 18,000 naira. ibi ìnáwó àjòkó ti ń wò èmi wá ronú lọ wípé ṣé ń tá àjòkó tì náà rèé táwa tó ń ṣàṣírà wa pé lágbájá àwọn ọmọ akéwù rẹ̀ ń kún àwọn ọmọ akéwù ti ń kún tó yẹ pé ogun wa kò lè jèrè wa. tọ ẹ̀jẹ̀ tún máa ń ṣàṣírà yín ó tún dá báwọn ẹ wọ́n ṣe ń tó àṣírí ara wọn àbí wọn náà ló máa ẹ máa tó àṣírí ara yín náà ni alhamdulillah so awakọ́lá kú sọ ń sìn ìwọ náà ló sọ pé ẹ̀ ń ṣàṣírà yín òun ló sọ o bẹ́ẹ̀ sì máa tó àṣírí ara yín nù ẹ máa ṣàṣírà yín lọ báwọn so kán lọ́ba ẹ̀dá kó dákun kó sa mọ̀nà yín so ẹ tún máa ń ṣàṣírà yín lórí 80 naira lórí 50 naira ọ̀sẹ̀ọ̀sẹ̀ òótọ́ ló sì sọ o wàláhì ó sọ òdodo ń bí wọ́n máa ń ṣàṣírà wọn lóòótọ́ bó ṣe sọ yìí ó sọ òdodo ń bí so wàláhì wọ́n máa ń ṣàṣírà wọn lóòótọ́ kódà ẹ máa ń jò ní ìgbà tá a sọ̀rọ̀ nípa ìmáàmù mọ́sálásí kò ṣe ìmáàmù mọ́sálásí so a sọ pé kódà wọ́n máa ń ṣàṣírà wọn débi pé ìmáàmù ó máa yàgbẹ́ lórí mímbàrí ìmáàmù ó máa yàgbẹ́ níbi títí ń kírun lọ́wọ́ ìgbẹ́ olómi sororo ìmáàmù ó máa yà nítorí pé wọ́n fẹ́ kí ẹlòmíì ṣe kíni wọ́n fẹ́ kí ẹlòmíì bọ́ síbẹ̀ nítorí pé wọ́n fẹ́ kó òun ṣe àwọn sì fẹ́ bọ́ síbẹ̀ káwọn ṣe so òun náà lòun náà ti fẹ́ náà rẹ̀ sọ yìí ipò owó kékeré táwọn máa ń dá àwọn tún máa ṣàṣírà wọn lórí ẹ̀ tó alhamdulillah ipò tẹ̀ lè ṣe kíni ipò ò lè jẹ́wọ́ pé ẹ̀ ń ṣàṣírà yín eléyìí sọ pé ó lè go and work iṣẹ́ mi ló ń wò lọ́rùn mi yìí so mọ́ wọ́rí ó padà rí dáadáa tó wọ́n náà mọ̀ pé iṣẹ́ mi ni so fún délé yìí. nígbà tí wàhálà fún wọn ẹ bá bínú o ẹ máa dé gbogbo yín náà lẹ́yìn fọkàn sí ibi àgbẹ̀ ló bu ọlọ́run á sanjọ́ bá àwọn àfa ó dìgbà bá dọ̀hún ó dìgbà bá dá àfa tán ẹlòmíràn pàdé àfa rẹ̀ lóde ẹnu owó kọ̀ọ̀nà tó bá gbà fún nìkan náà níbi àwọn tó kọ́ wà ní ẹ bá ń dáwó fún wọn ó tún dijọ́ bá tún pàdé wọn á wò pé ẹ̀wọ̀n nǹkan èrè dání sí sàádà tẹ́ ẹ sì ń ṣe fáwọn ọmọ nílé kí wọ́n tó bá ké Kùránì tán sàádà tẹ́ ẹ ń ṣe fáwọn ọmọ bóyá nú àwọn ọmọ 20 tí wọ́n parí Kùránì lọ́dún kan tipátipá lẹ́ẹ̀fì àwọn òbí wọn fi já tí wọ́n máa ka ọmọ mẹ́fà àwọn òbí yòókù kílẹ̀ pé tọ̀ mẹ́ta àwọn òbí yòókù àwọn oníkè sáyé ńlẹ̀ afẹ́ ìdákùnrin àyàsí ọdún tí ń bọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run á sí wọ́n lè má ṣe ní ìmátàkì amògidé wọ́n sì lọ graduation wọ́n sì graduation òun ní mòrò ní wípé àwọn àfáà tí wọ́n ń sọ pé káwọn àfáà ọmọ lè ṣiṣẹ́ ẹ máa gbọ́ nǹkan ọmọ àtẹ̀yẹ́dú ọmọ àtòróró àtàwògbò àǹtàmà gbẹ́sọ́kàwé
ya fa nko ango kada ya fa nko maruwa ere lo mi run gbaja kiji mi maruwa ni keje ko wu na ngo ri bi o sin nǹkan kan mi dewu ni e lójú ọ̀nà kan baba fa fi wọn na lójú ọ̀nà jalabi bá ti máa ṣe jalabi fa bá ikunu bó ti máa ṣe fa tó fi kú sínú kèfèrí máa fi kún but awo bo tọrọ kó kú sínú kèfèrí o awo máa fi osado pé ká lọ bẹ̀rẹ̀ kó dákun nínú àánú rẹ̀ kó tọ́ sọ́nà àti wá àti rú rẹ̀ àmọ́ a fẹ́ kó máa fi kún yín pé bó ṣe máa ṣe fa tó fi kú sínú kèfèrí nù torí jalabi tí wọ́n ṣe àti àwọn jalabi tá mọ̀ nílẹ̀ Yorùbá jalabi tó kó kèfèrí sínú ni kò sí bẹ́ẹ̀ yóò ṣe jalabi tí ò ní ṣe kúfùrù ní jalabi ilẹ̀ Yorùbá ni kò sí bẹ́ẹ̀ yóò ṣe tí ò ní ṣe kíni tí ò ní kó sínú kúfùrù tí ò ní ṣe bọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala torí ẹ̀ ló ṣe gbọ́dọ̀ fi kún yín pé bí wo ṣe jalabi kú sínú ẹbọ rẹ̀ so lóòótọ́ ká má parọ́ ṣe rí àwọn èèyàn wọ́n rí kéwú fíngan wallahi alazim òdodo bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ yìí ká má parọ́ àwọn èèyàn wọ́n rí kéwú fíngan àwọn èèyàn pàtàkì kéwú ní ti tòdodo láwùjọ wa àwọn èèyàn wọn bàbàrà kéwú bó ṣe yẹ láwùjọ wa so lóòótọ́ àwọn èèyàn máa ń rí pé àfáà tí ń kọ́ máa ń kéwú òkè tọ́lọ́wọ́n bá ní í ṣe wọn wá ní bìkítà nípa ipe bó ní ìṣẹ̀mí àfáà àwọn gan ṣe máa ń rí so àwọn èèyàn pàtàkì kéwú náà lóòótọ́ àmọ́ àìpàtàkì kéwú tí àwọn èèyàn bá pàtàkì kéwú kò túmọ̀ sí wípé kí àfáà náà wá tatara pé wọn pàtàkì kéwú kó wá di olórí burúkú pẹ̀lú pé ó wá dá nǹkan tọ́lọ́wọ́n bó fẹ́ lẹ̀ pẹ̀lú kéwú náà àbí látara kéwú náà àlàyé ni ó ṣe fún wọn yóò sì jẹ́ kó àmà náà ni ipe tọ̀ ẹ wo kéwú tí mo ń kọ́ àwọn ọmọ yìí so in tí mo ní lóhùn nìkan ni tó já sí pé mo lè fi gbẹ́mí ro mo sì lè fi ṣẹ̀ṣẹ̀ mi so mo sì ń take time lórí àwọn ọmọ yìí tí mo ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ bí mo ṣe ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí èmi náà nídìí nǹkan kan láti já sí wípé kí n fi máa gbára dúró láti já sí pé kí n lè kọ́ wọn tí ò bá sí nǹkan kan lára mi tínú mi ò bá dùn kò sí bí mo ṣe fẹ́ kọ́ wọn ní ẹ̀kọ́ yìí kó yé wọn tọ̀ in tí ó wà ṣẹlẹ̀ ní pé iye báyìí lẹ́mọ̀sán lóṣù iye báyìí lẹ́mọ̀sán lóṣù mẹ́ta iye báyìí lẹ́mọ̀sán lọ́dún lórí ọmọ kọ̀ọ̀kan so nítorí kémi náà lè bá ní ìdùnnú àti kọ́ àwọn ọmọ yìí ní ẹ̀kọ́ náà kó lè yé wọn yégéyégé so wallahi kò sí tó burú bí kí àfáà ṣe lè àbí kẹ́ àfáà tó bá fẹ́ dálé kéwúlẹ̀ ní standard ilé kéwú so tí ẹ bá ṣe pé àfáà tó bá ní owó lọ́wọ́ tó yá sí pé Allah bá ẹ̀dá kẹ́ so nítorí gẹ́gẹ́ bí èmi ṣe wà báyìí nísìn in tí mo ń tọrọ lọ́wọ́ Allah bá ẹ̀dá nípa pé mo fẹ́ dálé kéwúlẹ̀ ní èyí tó wù mí o òun ni pé mo fẹ́ dálé kéwúlẹ̀ tó yá sí pé àwọn èèyàn ó wà máa kéwú ọ̀fẹ́ ni torí àwọn èèyàn ò fẹ́ kọ́ náà kọ́ wọn fẹ́ kéwú náà ké náà láwùjọ wa so tó bá wá rí lọ́fẹ̀ẹ́ bóyá yóò wá wù wọ́n láti já sí pé kí wọ́n ṣojú kòkòrò àti ké àmọ́ mò ń tọrọ àrísìkí Ọlọ́run ọba kún ipe kó kẹ́mi kó darí àrísìkí wá bá mi kí n lè ṣe ni so so àmọ́ kò sí tó burú káfà sọ fún àwọn èèyàn pé tọ̀ ilé kéwú la dálẹ̀ yìí ilé kéwú tá dálẹ̀ yìí so báyìí lẹ́ẹ̀ma ṣe so báyìí ni owó registration báyìí lèèyàn máa san fún owó lè kéwú àsìkò báyìí la máa gbowó wa àsìkò báyìí la máa ṣe báyìí nítorí a tún máa san owó kéwú fún àwọn òṣìṣẹ́ àfáà tí wọ́n bá ń ṣiṣẹ́ lábẹ́ wa so kò sóhun tó burú káfà ṣe léyìí so àfáà tí bá wá ń ṣe léyìí àyè tún wá yọ fún lẹ́yìn pé ń ṣe léyìí kó tún wá ṣe òwò tó bá wù ó lè ta òróró ẹ máa gbọ́ ọmọ burúkú ọmọ Jaqmal yìí so ní ìsẹni tí bá ń ta òróró àfáà tí bá ń ta òróró ń sìn kò ṣe dáadáa àbí wallahi ó lóore jù ọ lọ láìláì kìámà ní àfáà tí bá ń ta òróró tí ò bá gba owó ẹja owó òkúta owó omi fa innahu khayrun laka fi dunya ó lóore fún ẹ ó lóore jù ẹ lọ gan láyé ń bí so àti ilé sọ lọ́rùn nítorí pé àmọ́ tí ẹ̀yin méjì ẹ parí ìṣẹ̀mí ilé lórí àmọ́ ní ayé ń bí tàn rí yóò fa innahu khayrun lak ní àfáà tí bá ń ta òróró tó yá sí pé ipe ó jẹ́ àfáà ń kọ́ àwọn ọmọ ń kéwò ní ti tòdodo tó wà lórí ìlànà tàlá àti tòjíṣẹ́ so tí ń kọ́ àwọn èèyàn ní kìtàbà àti súnnà tí ń tún wá ń ta òróró tí ń tún wá ń ṣòwò wallahi ó lóore jù wọ Jaqmal lọ
olóore jù ọ Jaqmal lọ. Jaqmal sórí èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí èmi náà ti kọ́ àwọn èèyàn kéwú dáadáa torí ẹ̀ mo kàn máa ń wo àwọn èèyàn tó bá kàn máa ń sọ̀rọ̀. Mo ti bá àwọn school ṣiṣẹ́ dáadáa tí mo bá àwọn school ṣiṣẹ́ dáadáa nínú Àbújá ni nínú Suleja ni kí n tó fi bẹ́ẹ̀lẹ̀ ni so lẹ́kọ̀ọ́ ni mo bá àwọn school ṣiṣẹ́ tó yá sí pé mo kọ́ àwọn máa ń kéwú ní school dáadáa. So ìgbà tó débì kan ni mo yarí pé n bá school n ní gbé kéwú mi lọ sínú school kankan lọ bá school kankan ṣiṣẹ́ pẹ̀lú kéwú ara mi. So n do di ìgbà tá lọ́ba ẹ̀dá bá kọ́ dárọ̀ ìgbà tá lọ́ba ẹ̀dá bá fẹ́ kí n dá lé kéwú tèmi ní kí n tó bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn kéwú lábẹ́ rúùfù tèmi bí mo ṣe fẹ́. So after all ìdí tí mo fi lọ ń kéwú ìdí tí mo fi lọ ń kọ́ àwọn èèyàn ní kéwú kì í ṣe pé bóyá torí pé mo fẹ́ jẹun torí mo ti níṣẹ́ ọwọ́ tí mo fi lè ṣe láti yá sí pé kí n fi jẹun. Mo ń kọ́ àwọn èèyàn kéwú nítorí pé òkè kí n má bàa gbàgbé ohun tí mo ké kí n lè bá tún tẹ̀síwájú nínú ẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni kí n lè bá tún rí ẹ̀san pé mò ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ náà. Àmọ́ àrífín tí àwọn tí wọ́n ní school bó ti jẹ́ Islamic school ní àwọn school náà àrífín tí wọ́n ní sí àwọn ẹni tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní kéwú nínú school wọn èmi ò lè gbà láyé. So èmi ò lè gbà láyé torí ẹ̀ mo ṣe fi máa kọ́ àwọn èèyàn kéwú ní school torí ẹ̀ mo ṣe fi kalẹ̀. Tó bá wá sórí page mi dáadáa so ó rí àwọn àyè kọ̀ọ̀kan tí mo ti ṣe kíni tí mo ti kọ́ àwọn èèyàn kéwú nínú school. So àwọn èyí sá fún iṣẹ́ kan a sì sá fún pé kìí ṣe pé bá ọ̀lẹ ni wá nínú tó sì wà nínú ẹ̀jẹ̀ wa ní pé ká kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ká kọ́ àwọn èèyàn ní kéwú. Àmọ́ àwọn school ni wọ́n fẹ́ fi sú wa torí ẹ̀ la ṣe fi teaching lẹ̀ ní school a sì ń padà bọ̀ wá ṣe fún àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí tó bá padà yá lábẹ́ rúùfù tiwa. Tó Jaqmal kéwú ni ẹni tó bá kéwú máa ń kọ́ àwọn èèyàn o. Iṣẹ́ tí èèyàn bá kéwú téèyàn bá ké èèyàn máa ń kọ́ àwọn èèyàn ni kò sí tó burú kó gbowó rẹ̀. So sórí nírọ̀lẹ́ yìí láìpẹ́ yìí so ìyá kan láti inú Àbújá ó ti pè mí nírọ̀lẹ́ yìí tí ìyá náà sọ fún mi pé àáfàá kan tí ṣẹ̀ṣẹ̀ wá ń kọ́ ọmọ rẹ̀ tí mo kọ́ tẹ́lẹ̀ ńgbà tí mo fi wà l'Àbújá tí mo fi ń ṣe pẹ̀lú school kan l'Àbújá ipe àáfàá náà fẹ́ kí àáfàá tí ó kọ́ ọmọ wọn tẹ́lẹ̀. So nírọ̀lẹ́ bí mo ṣe ń sọ fún ọ yìí máa gbọ́ ohun tí ìyá náà sọ. So tó bá mọ bó ṣe lè kọ́ àwọn èèyàn kéwú tí wọ́n fi sọ̀sídì nídìí pé kán gbàgbọ́ ekéwú ọ̀hún ó pòfo ayé ó sì fẹ́ pòfo àlìkíyámà nù. So kò sáǹfààní fún bí kó máa pe ara ẹ̀ láàfà kúkú lọ́ọ́ máa gbégbá ẹ̀pà kó máa tà káàkiri yóò pè rẹ̀ ju kó máa fi ìsìláàmù dáràn lọ. Ó yọ báwọn Jaqmal gbọ́. Bẹ́ẹ̀ ni mà. Okay. Oh, ṣé ó wà bẹ́ẹ̀ ni mà. Okay. So ṣó gbọ́ ìrẹ̀ Jaqmal so ó gbọ́ ìrẹ̀ Jaqmal so nínú àwọn ẹni tá a ti kọ́ ní kéwú tẹ́lẹ̀ l'Àbújá àwọn ni wọ́n pè mí rọ̀lẹ́ yìí nínú àwọn ọmọ tí mo ti kọ́ nínú àwọn school tí mo ti iṣẹ́ l'Àbújá tẹ́lẹ̀ wọ́n pè mí rọ̀lẹ́ yìí pé tọ̀ ustaz tá a rí fún ọmọ yín tí ń kọ́ ọmọ yín nílé báyìí so ó béèrè pé ta ló kọ́ àwọn ọmọ àwọn ní kéwú tẹ́lẹ̀ ipe iṣẹ́ àwọn làwọn kọ́ ni wọ́n sọ pé ara àwọn kọ́ o ipa àwọn kọ́ làwọn gba ẹ̀yìn náà ipe káwọn pé ustaz tó kọ́ tẹ́lẹ̀ bọ́n ṣe pè mí nù. So àwa ń kọ́ máa ń kéwú ni. So kéwú táwa bá sì fẹ́ kọ́ àwọn èèyàn àmọ́ fẹ́ kó yá sí pé ká fi ìfàyàbalẹ̀ kọ́ àwọn èèyàn torí kó lè bá wọ̀ wọ́n lára. Ó yọ báwọn àáfàá máa ń kọ́yàn kéwú ni tí ó wọnú ọpọlọ àwọn kan ni wọ́n kọ́ wa tó sì wọnú agbárí wa kí Allah ẹ̀dá kó bá wa san wọ́n lẹ́san lóore. So tó bá wá fẹ́ kọ́ àwọn máa ń kéwú ó tí rẹ̀ dìpò fẹ́ kọ́ àwọn máa ń kéwú ní n tó máa ṣe ní òwò ní n tó máa ṣe ní bísínẹ́sì
àwọn ànábì Ọlọ́run ọba wọ́n ní business tí wọ́n ṣe. Ànábì wa Musa alayhi salam ìgbà tó dé sí ìlú Madian, ìgbà tó ṣe kíni, ìgbà tó dé sí ìlú Madiana, ànábì Musa iṣẹ́ ló ṣe tó fi rí ìyàwó fẹ́. Kìí ṣe jálàbí ni ànábì Musa ṣe pẹ̀lú rìsálà tí Allah bá ẹ̀dá gbé fún tó fi rí ìyàwó fẹ́. Mujrim, ire ọ̀daràn. Kìí ṣe jálàbí òun ni Musa ṣe tó fi ṣe kíni, tó fi rí ìyàwó fẹ́ nílùú Madian. Ó ṣiṣẹ́ ni. Ó ṣiṣẹ́ ni náà. Allah bá ẹ̀dá sọ fún wa nínú Qur'anul Karim. Allah bá ẹ̀dá sọ pé qala inni uridu an unkihaka ihda ibnatayya hatayni ala an ta'jurani 8 hijaj fa in atmamta 10 fa min indik. Bàbá àwọn ọmọ méjèèjì tí Ànábì Musa rán lọ́wọ́ ní diodo tí ó bá wọn fún ràkúnmí wọn lómi mu. Ìgbà tí wọ́n pe Ànábì Musa dọ́dọ̀ rẹ̀ tí ó bá bàbá wọn pàdé, tá Ànábì Musa ṣàlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan fún, tó fi wá sọ fún Ànábì Musa pé la takhaf, má ṣe bẹ̀rù, najawta min al-qawmi adh-dhalimin, ó ti là kúrò lọ́wọ́ àwọn ìjọ alábòsí. Ìkannú àwọn ọmọ rẹ̀ méjèèjì ó ń sọ fún bàbá wọn pé ya abati ista'jirhu, ìrẹ́ bàbá wa, ista'jirhu, gbà ní òṣìṣẹ́ tí ó máa bọ́ ṣiṣẹ́ tó máa sanwó fún. Yẹ Jaqmalu máa gbọ́ kéwú. So ẹ̀yin tẹ́ bá ń sọnù, tẹ́ bá sì jẹ́ mùsùlùmí, tẹ́ bá ń sọnù látara ọ̀tá Ọlọ́run ọba yìí, ẹ̀yin lánú yín ṣe wáfà. Wallahi ẹ má sọnù látara rẹ̀. Jaqmalu ti sọnù. So òun ti pinnu pé òun fẹ́ kú sórí kóhun jẹ́ ọ̀tá Ọlọ́run ọba, but à ń tọrọ kálọ́bà ẹ̀dà mọ́ gbà fún, kálọ́bà ẹ̀dà mọ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ fún. Bó dẹ̀ já sí wípé Ibn al-Qayyim rahimahullah wọ́n ní àdúrà téèyàn bá ń ṣe fún yàn tó ń tọ̀ wọn ò bá fẹ́ nǹkan yẹn fúnra rẹ̀, dàtí tí ò bá fẹ́ rún tá à ń ṣe ládùúà fún, kò ní ṣe kíni, so kò ní rí bẹ́ẹ̀ fún. So àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà àwọ́ sì máa ṣàdúrà pé kálọ́bà ẹ̀dà kó má jẹ́ kó kú sórí kúfúrú tó ń kú lé lórí lọ yìí. Tọ́ arábìnrin náà sọ fún bàbá wọn pé ista'jirhu, gbà ló ṣiṣẹ́ tó san owó fún, azin tó san èrè ń jẹ́ iṣẹ́ rẹ̀ fún. inna khayra man ista'jarta al-qawiyyul amin, dáadájú ẹni tó lóore jù tó lè gbà ṣiṣẹ́, tó lè gbà aṣọ ṣiṣẹ́, òun lẹni tó ní agbára tó sì ṣe fọkàn tán. Ìrẹ́ Jaqmal, wá búra pé látọjọ́ tó sì ń ṣe jálàbí ọ̀ràn tó ń ṣe, ẹnìkan fọkàn tán rí. Wá búra pé látọjọ́ tó ti ń ṣe jálàbí tó ń ṣe, ó parọ́ gbowó lọ́wọ́ èèyàn rí. Wá búra lórí ẹ̀. So ọmọ èmi pé yàn sí pé wọ́n kó wá búra mọ́, mo kàn sọ fún ọ lálẹ́ yìí ní kó lè bá mọ́ tó kó sí. So àwa náà mọ jálàbí, adá jálàbí mà dáadáa kó tó di àsìkò yìí. Wallahi kò sóńtọ̀ wọn bí dá, hàtà gbogbo àwọn kìbáàrù wọn, gbogbo àwọn àgbàgbà wọn tẹ́rí tí wọ́n nírun funfun, kò sí ìkan nínú wọn tí bá ń ṣe jálàbí, kò sí èyí tí ó ṣe jálàbí nínú wọn gan tí ò ní parọ́. Gbogbo àwọn àgbàgbà wọn tí wọ́n tẹ́rí tí wọ́n nírun funfun, kò sí èyí tí ó ṣe jálàbí nínú wọn tí ò ní parọ́. Wallahi alazim, ó ń tà mọ́ ni. So ó ń tà mọ́ dáadáa ni, kò sí èyí tí ó ṣe jálàbí nínú wọn tí ò ní parọ́. Jálàbí ó ṣe ó parọ́, ó ṣe ó ṣẹbọ, ó ṣe ó ṣe kúfùrù, kò sí ohun tí ò ní ṣe gan. Kódà èèyàn ṣe jálàbí gan yóò ṣe zina, ló bá tán. So ló bá parí. So tọ́ qala inni uridu an unkihaka ihda ibnatayya, bàbá bá sọ pé tọ́ mo fẹ́ fún ọ ní ìkannú àwọn ọmọ mi méjèèjì, àwọn ọmọbìnrin mi méjèèjì, mo fẹ́ fún ọ kó fẹ́ wọn. Hatayn, àwọn ọmọ mi méjèèjì, ala an ta'jurani 8 hijaj, ipe kó bá mi ṣiṣẹ́ fún ọdún 8, kó ṣiṣẹ́ fún mi fọ́dún 8. Fa in atmamta 10, so fa min indik, àmọ́ tó bá complete ẹ̀ kó jẹ́ ọdún 10 àti ọ̀dọ̀ ara rẹ̀ nù, fúnra rẹ̀ nìyẹn, but ọdún 8 lèmi kàn fẹ́ kó fi bá mi ṣiṣẹ́. Tọ́ wa ma uridu an ashqa alayk, in fẹ́ jẹ́ kí nǹkan le fún ẹ. Satajiduni insha Allahu minas salihin,
ó rí mi nínú àwọn ẹni tí ó ṣe dáadáa sí ẹ. Qala dhalika bayni wa baynak, ó sọ pé tọ̀ eléyìí láàrin èmi àti ẹniyàn o, láàrin kíni, láàrin èmi àti ẹniyàn o. Ayyamal ajalayni qadaytu fala udwana alayya, èyíkéyìí nínú àwọn ọdún méjèèjì tí nínú àwọn ìgbà méjèèjì, appointed time, limited time méjèèjì tí mo bá léwu kí n lè ṣe, kò sí ìkọjá àlà ní lórí, kò sí ìmú mi lọ́ta níbẹ̀ o. Tó bá jẹ́ ọdún 8 náà mo bá ṣe, tó bá jẹ́ ọdún 10 náà mo bá lè ṣe, fa marhaban. Wallahu ala ma naqulu wakil, Allah bareda olùjẹ́rìí ni lórí ohun tá ń ṣe kíni, lórí ohun tá ń sọ yìí. Tó Ànábì Musa níbi ó ṣiṣẹ́ ní Madian, ó ṣe kíni, ó ṣiṣẹ́ ní Madian, ó ṣiṣẹ́ ní Madian ní Ànábì Musa níbi. Ibo ló ti wá rí títí rẹ̀ tó ń sọ fún àwọn mùsùlùmí ipe àfó ní jalabi, àfá kan máa ń kéwú jalabi ló lè ṣe, àfá kan tẹ́ bá rí tí bá ń tòróró, tí bá ń ṣe kíní kan, tí bá ń ṣe kíní kan, tó bá ń ṣe jalabi ó lè lò ń jà kí máa sọ fún òun ṣe gbájú ẹ̀ ni. Jalabi èyí ṣiṣẹ́ mùsùlùmí, kìí ṣiṣẹ́ àfá. Káfá kọ́ máa ń kéwú, òun ní iṣẹ́ àfá. Kọ́ àwọn èèyàn ń kéwú, kọ́ àwọn èèyàn lẹ́sìn, ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn. So ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn. So o lè lọ dálé kéwúlẹ̀ síbi kan tó wà òkè. So ibi tó bá ti mọ̀ pé torí ó dáa kó já sí wípé ń gbà míì ibi táwọn èèyàn bá ti mọ nǹkan kéèyàn gbé lọ síbẹ̀, ibi tán bá ti mọ yìí kéwú gbé lọ síbẹ̀. So gbé lọ síbẹ̀, tí wọ́n bá mọ yìí kéwú ń bi tó wà, gbé kó ń bẹ̀ lọ síbi tí wọ́n ti mọ yìí rẹ̀. Tí wọ́n bá rí pé àwọn ẹni tí ó wà láàrin wọn wọ́n mọ yìí ohun tó gbé wá, àwọn náà ó padà mọ jẹ̀rán yìí pé àkótí ẹ̀ lè padà wá sọ́dọ̀ wọn. So ohun tẹ́mi gan náà ti dánwò ni, wallahi alazim. Mo ti dálé kéwúlẹ̀ síbì kan rí tó já sí wípé wallahi mo fi Allah bẹ̀ẹ́dà mo fi búra, ní oṣù, láàrin oṣù, within a month, so every month ọmọ kọ̀ọ̀kan 500 naira ni wọ́n mú wá. So àwọn ọmọ tó wà ń bẹ̀ lásìkò yẹn wọ́n ń lọ bí 100. ọmọ mi lóṣù kò wá ní mú wá, kódà lóṣù méjì gan kò ní mú wá, láàrin oṣù méjì kò ní sanwó, láàrin oṣù mẹ́ta kò ní sanwó, débi pé wọ́n worst bẹ́ẹ̀ tí wọ́n tiẹ̀ wá wulẹ̀ mọ́ mú wá lọ títí mọ́. So ìgbà tó débì kan mo ní àpàlẹ̀ kéwù yìí dé ni, nítorí kò ságbára fún mi. So àwọn nǹkan kọ̀ọ̀kan ló wà ńlẹ̀ téèyàn rà téèyàn fi kọ́ wọn kéwù yìí. So nǹkan kọ̀ọ̀kan ló wà ńlẹ̀ téèyàn fi kọ́ wọn kéwù yìí, èmi sì ní ń jẹun láti yá sí pé kí n lè lókun lára fi kọ́ wọn kéwù, ń sì ní rún pa, at least ń wọṣọ níwọ̀n bá bí agbára mi bá ṣe mọ́. So mo bá palẹ̀ kéwù náà dé, gbà tó yá mo bá ríṣẹ́ sábùjá, mo bá gba Àbújá lọ, mo ń lọ ṣiṣẹ́ ń bẹ̀, mo ń sùn bẹ̀, mo ń ṣe gbogbo ẹ̀, mo ń kọ́ àwọn èèyàn school. So ìgbà tó yá ibi tí mo ti kọ́ àwọn èèyàn kéwù tẹ́lẹ̀ tó yá sí pé mo dálẹ̀ tí mo padà ti yún, ń padà wá ń dùn wọ́n pé ká ní ustazu ti ẹ̀ wà, ká ní àfà ti ẹ̀ wà, ká ní málàmù ti ẹ̀ wà. Òbí mi gan wọn padà sunkún pé ipa àwọn ọmọ wọn padà wá rí kéwúké bó ṣe yẹ mọ́. Mo sọ pé tọ́ ẹ̀yin náà lẹ gbìyànjú tó. So èmi ti gbìyànjú, wọn bá gbára mi kí n dedicate àsìkò mi fún pé kí n kọ́ wọn, torí ó wù mí kí n kọ́ wọn, but ẹ gbìyànjú láti yá sí pé kẹ́ ẹ ṣiṣẹ́, láti yá sí pé kí ẹ sponsor kéwú wọn, torí ẹ ń sponsor school wọn. So ẹ ń sponsor school wọn náà, wọ́n lọ sí school tó yá sí pé wọ́n san almost 20-something thousand lóṣù ní táàmù kan. So 500 naira lóṣù ẹ̀ wá lè rí san, àbá àwọn èyí ṣe nǹkan báyẹn. So èèyàn náà lèmi náà. So tí ò bá pè rẹ, so tí kéwú nípa pé bóyá o fẹ́ máa rí jíjẹ múmu ń bẹ̀, ó mọ̀ gbẹ̀san rẹ látọ̀dọ̀ Allah bẹ̀ẹ́dà tó bá jẹ́ tí orí ẹ̀sìn Allah bẹ̀ẹ́dà bó ṣe yẹ ló ń kọ́ wọn o. Àmọ́ àyè yọ́lẹ̀ fún ẹ kó tún gba owó kéwú nítorí àwọn facilities kọ̀ọ̀kan tó need àti process. So ó wá lè gbé kéwú lọ síbi tí wọ́n bá ti mọ iye rẹ̀. Ibi tí wọ́n ti mọ iye rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá rí pé àwọn ẹni tí wọ́n mọ iye rẹ̀ ń gbà, ó wá lè padà ṣe kíni, wọ́n lè wá padà dá padà síbẹ̀, káwọn náà wá ó lè padà connect ẹ̀ padà lọ síbẹ̀. Ìgbà táwọn ará Mẹ́kà tí wọ́n mọ iye ohun tá Nábì gbé dání bó ṣe yẹ,
Allah bá ẹ̀dá lánàá fún pé kó gba Madina lọ ìgbà tó dé sílùú Madina ó lọ àwọn ìgbà díẹ̀ wọ́n tún mẹ́yì rẹ̀ náà o láwọn ará Mẹ́kà náà o tó bá náà sọ́lá mú ṣe padà sí Madina yẹn tó bóyá ṣe yíra lọ sí Madina láàrin àwọn ẹni tí wọ́n ti gbà fún tí Allah bá ẹ̀dá sọ̀kalẹ̀ fún tó wọ́n sì ti ń jẹ̀rán pé káwọn ṣe kíni so tó wọ́n sì ti ń jẹ̀rán pé káwọn ṣe kíni káwọn pàdé Ànábì so àwọn ará Mẹ́kà tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n sì ṣetán àti ìgbà náà àmọ́ ńgbà tó yá tí wọ́n rí pé kò sọ́nà àfi káwọn gbà wọ́n padà gbà fún ohun tí àwọn ará Madina gbà fún lára Ànábì so táwọn èèyàn bá mọ ìkéwú níbi téèyàn bá wà èèyàn máa ń gbé kó ń bẹ̀ lọ síbi táwọn èèyàn bá ti mọ iyì rẹ̀ ni so má tàtàrà yí pé bóyá o fẹ́ ṣiṣẹ́ àfà kó wá dọ̀daràn kó wá máa sọ pé òun ṣe jálàbí òun dáràn nù sọ́run ara rẹ̀ òun dáràn sọ́run àwọn ẹni tí òun ṣe fún torí òun tún kó bá wọn ó yé báwọn. ó ti 98 tó kù Allahu náà ní orúkọ tí Ọlọ́run 98 kí ni gbẹ́nu sọ́n wọ́n lọ bùn ní màkàlá àárọ̀ yìí jálàbí gbogbo ń tọ́ bá wù ọ gbà lé ní jálàbí kò sí ẹjọ́ kan gbogbo ń tọ́ bá gbà ń bi jálàbí gbogbo ń tọ́ bá sì gbà ń bi jálàbí ọ̀sẹ́jọ́ kan táàrùn wájú Ọlọ́run ní máìkì yóò dá bá ń gbé yóò gbogbo ń tọ́ bá gbà ń bi jálàbí ẹjọ́ kan táàrùn wájú Ọlọ́run ò sí. ìgbà tó yá sí pé wájú bàbá tó bí ọ ló ti fẹ́ dúró rojọ́ ààrẹ Jaqmal ó fẹ́ sọ Ọlọ́run ọba dógún ìdílé àfà ó rọ ẹjọ́ wò tó láàgùn tààrà subhanallah ó rọ pẹ́tẹ́pẹ́tẹ́ ẹjọ́ má lọ túbá má tanra rẹ̀ jẹ́ kí ṣètánì máa ṣe tẹ̀zíẹ̀nù fún ẹ da'i shaitan yuzayyin alayka amalak fi ṣètán lẹ̀ kó máa kun iṣẹ́ rẹ̀ fún ọ kó máa kún fún ọ bí pé nǹkan gidi ló ń ṣe jẹ́ kí ṣètán máa kun iṣẹ́ ọwọ́ rẹ̀ fún ọ bí pé nǹkan gidi ló ń ṣe ntẹ́ bá gbà ń bi jálàbí kò sẹ́jọ́ kan tẹ́ rò wájú Ọlọ́run ọba Ọlọ́run ọba ló sọ di ó tiẹ̀ láyà kan fa kó sọ pé ò ní rojọ́ lórí nǹkan kan wájú Allah ọba dẹ́dà ó mọ̀ láyà kíyàn láyà kó sọ pé ẹjọ́ kan kò wọn ò ní rojọ́ kan wájú Ọlọ́run ọba subhanallah Allah ọba dẹ́dà ní èrò lẹ́ni kankan ò lè bèèrè ẹjọ́ lọ́wọ́ rẹ̀ la yus'alu amma yaf'al wa yus'alun so kò sẹ́ni kan tó lè bèèrè lọ́wọ́ Allah ọba dẹ́dà pé kí ló tó fi ṣe nǹkan báyìí wa yus'alun wọ́n bèèrè lọ́wọ́ ara wa wọ́n bèèrè lọ́wọ́ wa kí Allah ọba dẹ́dà tó bèèrè lọ́wọ́ wa gan Jaqmalu a máa bèèrè lọ́wọ́ ọ̀wọ́ gan náà láàrin ara wa ń bí so kí Allah ọba dẹ́dà tó bèèrè lọ́wọ́ rẹ̀ kò sẹ́jọ́ kan tẹ́rò níwájú ta ni ó jọ wájú mágàjí ilé yín ló rò pé ó fẹ́ lọ rojọ́ wájú ẹ̀ mágàjí àdúgbò yín ló rò pé ó fẹ́ lọ rojọ́ wájú ẹ̀ ṣé ọba ìlú yín ló rò pé ó fẹ́ lọ kojú pé ó fẹ́ lọ rojọ́ wájú ẹ̀ fa innaka ila Allah ila al-wahid al-qahhar ọ̀dọ̀ Allah bá dẹ́dà ọ̀dọ̀ ọba kan ṣoṣo tó ní agbára lórí gbogbo nǹkan ló máa ń lọ́wọ́ ló ń sọ pé kò sẹ́jọ́ kan tẹ́rùn wájú ẹ̀ wàláhì tí ìrìnnú ìṣẹ̀mí ayé mi kéèyàn láyà sọ́lọ̀ wọn ọba bírú ti Jaqmal uqsimu billah ipe èèyàn ní àyà sọ́lọ̀ wọn ọba èyí tí ìrí bírú ti Jaqmal so ipe èèyàn láyà sí Allah ọba dẹ́dà èyí tí ìrírú ti Jaqmal kò ní àyà káyà rẹ̀ kó lè sọ́ Allah ọba dẹ́dà èyí tí ìrí bí ti Jaqmal nínú ìṣẹ̀mí ayé mi so kò sẹ́jọ́ kan tárùn wájú Allah ọba dẹ́dà kò sẹ́jẹ́ kan tárùn wájú Allah ọba dẹ́dà ní ìwọ tàbá béèrè pé talẹni náà tí ò ní rojọ́ wájú Allah ọba dẹ́dà ló bá jẹ́ Jaqmal fa Jaqmal tí ń fẹ̀yìn ti àwọn àjẹ́ tó yá tó sọ pé rárá o àwọn ìyá lásàlátù òun lòun sọ pé àwọn ní àjẹ́ abẹ́ẹ̀rí nǹkan báwọn ní ìwọ náà ní ìwọ Jaqmal yìí náà ní ìwọ tó sọ pé Ànábì sálàmù ológun ni
ní ìwọ Jaqmal yìí náà ní ìwọ Jaqmal tó sọ pé náà sọ́lá mú ó sanákàlí ní ìwọ nǹkan burúkú ìfà ní òní rojọ́ wájú Allah bá dẹ́dà òun sáwàdà wallahi òun sáwàdà. So a lè sọ pé ó rojọ́ o àmọ́ Jaqmal tó bá fi lè parí sí rohun tó ń bá lọ yún ó mọ̀ kan àgbákan wájú Allah bá dẹ́dà àyàfi tó bá túbá lókù bọ́yá tó bá túbá lókù. So tó bá túbá lókù wo lẹ́jọ́ nǹkan tó rọ̀ wájú Ọlọ́run ọba lẹ́yìn kan tó rọ̀ ní bí jálàbí tẹ́ bá gbà jálàbí wo jálàbí tó kọ́ ẹbọ sínú jálàbí gbájú ẹ̀. Ibi báyìí láti sọ̀rọ̀ nípa pé kí ni jálàbí àkọ́kọ́ náà ó kó irọ́ sínú ká má bẹ̀rẹ̀ láti mọ̀ ká bẹ̀rẹ̀ níbi tó léwu. Àkọ́kọ́ náà ó kó ríranran ẹbọ sínú ẹbọ ogun ó kó sínú ní jálàbí, that is ẹbọ kí wọ́n máa ṣe àwọn ogun abẹ́nú gọ̀ǹgọ̀, so ó kó sínú. Then ẹlẹ́ẹ̀kejì ó kó ẹbọ ìmọ̀ bọ́lọ̀ wọn bá du ipò ìmọ̀ kọ̀kọ̀ sínú, so ẹlẹ́ẹ̀kejì nu. Àkọ́kọ́ ó kó ẹbọ abẹ́nú gọ̀ǹgọ̀ sínú, then ẹlẹ́ẹ̀kejì ó kó ẹbọ ìmọ̀ bọ́lọ̀ wọn bá du ipò ìmọ̀ kọ̀kọ̀ ó kó sínú, then ẹlẹ́ẹ̀kẹta ó kó ẹbọ ìmọ̀ sanákàlí, so ìmọ̀ sáókọ̀ àlìjẹ̀nú, ìmọ̀ pé àlìjẹ̀nú lórúkọ pé àwọn ń pe Ọlọ́run ọba ó kó sínú. So àwọn ẹbọ tó tóbi so tó kó sínú, kódà ó tún kó talismanu sínú ẹbọ náà lélẹ́yìn náà. So ẹbọ náà ní kíni, so ẹbọ náà ní ìyẹn náà ní talismanu yẹn, so ó kó sínú. Ẹ wá rí mẹ́rẹ̀ẹ̀rin yìí tá bá mú òun nìkan ó tó láti fi ṣe kíni, ó tó láti fi da jálàbí nù. Ipe ẹnikẹ́ni tó bá fi lè ṣe jálàbí tẹ́lẹ̀ yìí bá fi lè wà nú ẹ̀ khasira khusranan mubina, ó ṣòfò ní òfò tó fojú hàn. Nítorí àkọ́kọ́ náà ogun abẹ́nú gọ̀ǹgọ̀ ogun owó ni, ogun tajà ni, ogun awọ́rò ni, ogun osólẹ̀ ni, ogun agbélépọ̀tá ni, ogun mádàríkà ni, ogun òkígbẹ́ ni, ogun ayẹta ni, ogun ogun bó wọ́n ti ń pè é. So èyíkéyìí tó bá jẹ́ nú àwọn ogun wọn tó jẹ́ ogun abẹ́nú gọ̀ǹgọ̀, so gbogbo ẹbọ ni. Tọ́ ìmọ̀ wá wo yẹ̀pẹ̀ bóyá èèyàn ń fi omi wò ni, that is kéèyàn máa wo ọjọ́ ọ̀la fortune telling, èèyàn ń fi omi wò, èèyàn ń fi yẹ̀pẹ̀ wò, èèyàn ń fi tẹ̀síbà wò, èèyàn fi ń ṣe kíni, èèyàn ń fi kùránì wò. Nítorí àwọn ọ̀daràn míì nínú wọn wọ́n máa ń fi kùránì wọ́n máa ń tún fi ń sọ pé àwọn fẹ́ fi wò. So gbogbo ẹ̀ náà làwa náà máa ń pa rẹ̀ kó tó di ìsìn. So àwọn ẹlòmíràn wọ́n sọ pé wọ́n fẹ́ fi kùránì wò, òun fi kùránì wò ni, òun fi òun wo atẹ́gùn gan ló fi ń wò ni, aṣọ funfun ló fi ń wò ni. Èyíkéyìí kó wọ ọwọ́ èèyàn kó máa sọ fún náà ni, àbí o fòkà sọ́wọ́ tó ń fún yí tálìjẹ̀nú wọn fi ń gbé sọ fún ọ, ó ń ṣẹbọ pẹ̀lú Allah bá dẹ́dà, ó ń ṣẹbọ pẹ̀lú Allah bá dẹ́dà. Nítorí ohun tó bá fi lè mú ẹni tí so ẹni tó bá fi lè mú ohun tó bá fi lè mú ẹni tó wá bá ìwọ tó ń wòṣẹ́, tó wá báwọ̀ tó ń wòṣẹ́ tó sì béèrè lọ́wọ́ rẹ̀ tó sì gba ohun tó sọ fún gbọ́, ohun tó bá fi lè mú tó fi di kèfèrí látara ipò gba ohun tó sọ fún gbọ́, so kò sí kí wọ́n náà má jẹ́ kèfèrí automatically. So ó gbọ́dọ̀ ṣe kíni, wọ́n náà gbọ́dọ̀ di kèfèrí. Annabi sallallahu alaihi wasallam nínú ètò fẹsẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alaihi wa alihi wasallam, Annabi sallallahu sọ fún wa ipe, so Annabi sallallahu sọ fún wa ipe man ata arrafan fasa'alahu an shay, ẹni bá fi lọ bá arrafa oni gbogbo ẹni tí bá máa ń sọ ọjọ́ ọ̀la, in wo yẹ̀pẹ̀ ni, in tẹ̀fá ni. Ẹni tí ń wo yẹ̀pẹ̀ náà ifá náà ní ń tẹ̀, wọ́n jọ wọnú ara wọn náà ni. Torí ẹni tí ń tẹ̀fá gan náà òun náà ti ń tẹ ifá tàwọn oníjálàbí náà ní ìsìn, so wọ́n jọ wọnú ara wọn náà ni, bákan náà ni gbogbo wọn. Ẹni bá fi lè wo ẹni tí ń tẹ̀fá, ẹni tó bá fi lè lọ bá ẹni tí ń tẹ̀fá fasa'alahu an shay, tó wá béèrè ń pa nǹkan kan lọ́wọ́ rẹ̀,
lam tuqbal lahu salatun 40 layla wọ́n ní gba ìrun rẹ̀ fún 40 days kò sì gbọ́dọ̀ má kí wọ́n bí dá kó má kí. So ipò kan lọ bá ẹni tí ń wo yèpẹ̀ tí ń ṣe jálàbí ẹ má dá lóhùn yóò kó bá yín. So ẹni tí ń wo yèpẹ̀ tí ń ṣe jálàbí ó kan lọ bá ó lọ béèrè lọ́wọ́ rẹ̀ ipe tọ̀ mo lálàá kan ni ipe wọ́n mú idà tẹ̀lé mi wọ́n kàn lé mi ìgbà tí mo débì kan mo fẹ́ fo fẹ́ǹsì ní igi kan bá yọ sí mi wájú mi ò bá rí bí fo igi òun mọ́ mi ò lè fo wọ́n ṣe fẹ́ fi idà yẹn bẹ́ mi nìyẹn tó wá sọ fún mi pé ẹ bá ń wáyé pé yẹn wá ó bá wò fún ó bá sọ fún pé ẹ̀gbọ́n ìyá rẹ̀ kan ní bẹ́ǹdì rẹ̀ ipò kan béèrè lọ́wọ́ rẹ̀ báwọn ò tí gbàgbọ́ o kéèyàn kan béèrè lọ́wọ́ rẹ̀ báwọn ó kan béèrè sa'altahu an shay'in ó béèrè kankan lọ́wọ́ arraf lọ́wọ́ kahan lọ́wọ́ ẹni tí ń wo yèpẹ̀ alágbígbà lọ́wọ́ ẹni tí ń tẹfá lọ́wọ́ ẹni tí ń wo tẹ̀sùbà ó kan béèrè lọ́wọ́ rẹ̀ Ànábì sàlámù sọ pé wọ́n ní gba ìrun rẹ̀ fún 40 days tó bá wá gbàgbọ́ ńkọ́ tó bá wá ṣe kíni tó bá wá gbàgbọ́ ńkọ́ Ànábì sàlámù sọ pé man ata arrafan aw kahinan ẹni bá fi lọ bá alágbígbà àbí awòràwọ̀ tí ń sọjọ́ ọ̀la fasaddaqahu bima yaqul tó wá gba ohun tó sọ lódodo tó sọ pé òdodo ló sọ faqad kafara bima unzila ala Muhammad irú èèyàn bẹ́ẹ̀ ó ti ṣe kèfèrí pẹ̀lú ohun tí wọ́n sọ kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. So àkọ́kọ́ ohun lẹni tó lọ béèrè kò tí gbàgbọ́ ó kàn béèrè ni ìrun rẹ̀ fógójì ọjọ́ lam tuqbal wọn nígbà. Ẹ̀kejì ó béèrè ó tún wá gbàgbọ́ so òun ti di kèfèrí tóun. So bó wá ní ìwọ tó ń wò fún automatically kèfèrí ni ó nípìnlẹ̀. So Jaqmalu so irun tí ànábì sallallahu sọ yìí tí ànábì sallallahu sọ yìí ó kó jálàbí tí gbogbo yín ṣe sínú. So kèfèrí lẹ̀ ń ṣe pẹ̀lú Allah bá dẹ́dà ẹni tó bá gba ohun tẹ́ ń sọ fún gbọ́ lórúkọ pé ẹ̀ ń wo yèpẹ̀ fún òun náà kèfèrí ní Allah bá dẹ́dà kó tọ́ gbogbo yín sọ́nà. So a ní sásẹ́yìn àsọ máa sọ ó yọ báhùn Jaqmal torí qul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah ẹni kankan kò mọ ohun tó sápamọ́ ẹni kankan ò mọ kọ̀kọ̀ kò sẹ́ni kan tí ń bẹ ní sámà tí ń bẹ nílẹ̀ tó mọ kọ̀kọ̀ àyàfi Allahu subhanahu wa ta'ala. So fún délé yìí rẹ̀ Jaqmalu so eléyìí jẹ́ gẹ́gẹ́ bí yóò ṣe jẹ́ nípa ti jálàbí yín tí ó fẹ́ kúlé lórí. So múra sí Ọlọ́run bó ṣàánú rẹ̀ yóò tọ́ sọ́nà àwọ̀ tọrọ kó kú sórí jálàbí o àmọ́ so tó bá yá sí pé ohun tó wọ̀ ní pé kó kú sórí kúfúrù tọ́ ajá sí pé ohun tó fẹ́ ló ń tọrọ fúnra rẹ̀ nù. So téèyàn bá kú sórí jálàbí yóò rojọ́ wájú Allah bá dẹ́dà o torí Allah bá dẹ́dà ò sí lẹ́tọ̀ fún ẹ̀ Allah bá dẹ́dà ò sọ pé ọ̀nà àti jẹ ní fún ẹ̀ Allah bá dẹ́dà kò ṣe ní ẹrú mùsùlùmí. So àwọn kan ni wọ́n lọ kọ́ wá tí wọ́n wá fi kọ́ àwọn mùsùlùmí lọ́rùn lórúkọ pé wọ́n fẹ́ fi ṣàánú àwọn mùsùlùmí ọ̀nà àti ti gba owó àwọn mùsùlùmí jẹ lọ́nà àìtọ́ òun ni nǹkan yẹn. Allah bá dẹ́dà sọ fún wa nínú Qur'anul Karim ipe ya ayyuhallazina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo inna kathiran minal ahbari war ruhban la ya'kuluna amwalan nas bil batil dárájọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ahbar àwọn yahudi àwọn àfá yahudi àtàwọn ruhban so àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfá nasara la ya'kuluna amwalan nas bil batil wọ́n jẹ owó àwọn èèyàn pẹ̀lú kíni pẹ̀lú ìbàjẹ́. So nínú ọ̀nà táwọn náà fi jẹ́wọ́ àwọn èèyàn pẹ̀lú ìbàjẹ́ ni wọ́n ṣe gbé nǹkan yẹn wọnú Islam kò sí lára Islam tí Allah bá dẹ́dà fi rán Nabi sallallahu alaihi wasallam. Gbogbo àfọ̀n jálàbí gbogbo nǹkan bá wù ọ gbà lẹ́nu jálàbí kò sí ẹjọ́ kan èwo ní jẹ́. So ẹ jẹ́ kí Jaqmalu máa tàn yín ẹ dal kí a máa wòran o ẹ jẹ́ kó máa lẹ́nu fún yín bẹ̀rù ipe gbogbo ohun tó bá léwu kó gbà gbogbo ohun tó bá léwu kó gbà òun tẹ́ ń ṣe jálàbí òun náà ti kọ́kọ́ dáràn náà. So ọ̀nà tẹ̀ ti kọ́kọ́ wà lórí ẹ̀ náà torí kìí ṣe sáfà so kìí ṣe rìsá kìí ṣe tí wọ́n ní ká ṣàlàyé fún al-umma nabi nù. So ó ti kọ́kọ́ ní ọ̀ràn ó ti kọ́kọ́ ní àwọn ìjọ tó fẹ́ rò báwọn.
so ká tó wá sọ ipe òtún wá ń ṣe tí jálàbí kó sínú gangan yéé kálẹ̀ bá bẹ̀rù Ọlọ́run ọba ni ẹ̀yin tí Jaqmal sọ̀rọ̀ yìí fún ó yẹ kẹ́ ẹ gbá Jaqmal létí ipa eléyìí sì fẹ́ bá ayé wájẹ́ ó fẹ́ bá kíámà wájẹ́ eléyìí fa ó yẹ kẹ́ ẹ gbá létí tààrà ipò fẹ́ bá ayé wájẹ́ ó sì fẹ́ bá kíámà wájẹ́ gbogbo tó bá lè wù kẹ́ ẹ gbà lórí jálàbí kò sẹ́jọ́ kan tẹ́rò Jaqmal ni ó wàá máa fi ń lọ́kàn balẹ̀ lórí Allahu subhanahu wa ta'ala Allah bá dẹ́dà ò fi ń lọ́kàn balẹ̀ lórí Jaqmal ni wọ́n fi ń lọ́kàn balẹ̀ lórí Allah bá dẹ́dà ẹ̀ rí pé ẹ̀yin gan tẹ́ ń gbọ́ gan tẹ́ jòkó ń bẹ̀yùn ó ṣe fún yín so lẹ́yìn tẹ́ pé Jaqmal sí wàásí gan tẹ́ ń gbọ́ ó burú fún yín gan wallahi azim so ẹni tó yẹ kẹ́ gbá ní kò yí pé ju máìkì lẹ́ẹ̀mọ́ gbalẹ̀ rẹ lọ so tó bá lè rí tọ́sọ́nà bí ọya mọ́ ẹ lọ mọ́tún wájú wa nù but irú ìró ní ìborùn kí Allah bá dẹ́dà kó tọ́ yín sọ́nà kó yìí sàmọ̀nà yín so ẹ má dá lóhùn tó bá ṣe jálàbí so òun di ẹrù ẹjọ́ tó já sí wípé o lè má rójútù rẹ̀ níwájú Ọlọ́run ọba òun di kalẹ̀ fún ara rẹ̀ nù òun ṣe kí ni wọ́n rà ń di kalẹ̀ fún ara rẹ̀ ẹjọ́ tó lè má rójútù rẹ̀ níwájú Allah bá dẹ́dà lòun rọra ń ṣe kí ni lòun rọra ń di kalẹ̀ fún ara rẹ̀ tó bá fi lè ṣe kí ni tó bá fi lè ṣe jálàbí. ẹ pé 419 kò sí ní ti yá 419 kò sí ẹni o ṣe Kùránì kan fún tó gba 2 million ọ̀hún ni ayé sáà Kùránì náà Kùránì lásán náà lọ́wọ́ ṣe 2 million èdè rẹ̀ ti dàrú Kùránì bàbá ná 100 million lórí Kùránì wàláhì làásì kòtò ta ló ní kó lọ́ máa ka Kùránì fáwọn èèyàn kò gbowó mùsùlùmí ìmọ̀ ń kọ́ kéwú ni ìmọ̀ ń kọ́ Kùránì ni kó lè bá a máa fi ṣèjọ́sìn fún Ọlọ́run ọba rẹ̀ ntí Kùránì wà fún un kọ́ Kùránì máa fi ṣe ìjọsìn fún Allah bá dẹ́dà kò sì kọ́ àwọn èèyàn tó bá kọ́ àwọn èèyàn tó gbowó ipò kọ́ àwọn èèyàn eléyìí ọ̀rọ̀ ọ̀tọ̀ àmọ́ ipé mùsùlùmí kan wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ ó wá rò pé òun ti ní owó kan ó wá fẹ́ máa pe àwọn èèyàn àbáfà kan dáadáa kan tí ó dá nǹkan kan mọ̀ ó wá rò pé àyè ti yọ tóun ó máa jẹun lára olówó náà á wà máa sa Kùránì 10 kan fún yín ẹ máa sanwó kan fún wa ó mórí tọ́lọ́run bá ṣe fún so kí ló dé tí wò fi lè kọ́ Kùránì kó máa fi jọ́sìn fún Allah bá dẹ́dà kéèyàn ka Kùránì ìbádà ni téèyàn máa fi ń ṣe kíni téèyàn máa fi ń súnmọ́ Allah bá dẹ́dà so ìbádà yún kò wúwọ́ àbí ìjọ́sìn yún kò wúwọ́ òun fowó ṣòfò ó sọ pé òun fi ń ṣe àdúà tó yẹ kó kọ́ ipò ń kọ́ gan òun gba ẹ̀san ó tún wá kọ́ ó tún wá mọ̀ ó tún wá ń kà ẹ̀san tún wá pọ̀ ó wá ń fowó ṣòfò fún àwọn nǹkan tí wọ́n fẹ́ kàn sí tí wọ́n kàn fẹ́ jẹun lára rẹ̀ lásán. sáńgbé lálùkùránì ni bẹ́ẹ̀ yẹn bá gba 1 million tó bá ṣe Sūratu Yāsīn ẹyọ kan fún yàn tó bá ṣe 1 million kìí san àyà kan Yāsīn. tó jálàbí ló kù jálàbí òun nìkan làwọn àfa ń rí tá a fi ń survive ibi jálàbí làfa mi ti rówó kọ́lé kéwú. tọ́ ibi jálàbí làfa mi ti rówó kọ́lé kéwú bó nílé kéwú ń ṣe fẹ́ wá lálùbáríkà tọ́ bó ni ọmọ tí ó bá kéwú ń bẹ̀ bó ni àfa náà ṣe fẹ́ wá jèrè ro ọmọ bẹ̀ so táfà bá kọ́lé kéwú látara jálàbí bó ni ọmọ kéwú náà ṣe fẹ́ Jaqmal lórí wọ ní ìsìn ṣe lè kéwú tó lọ ṣe jálàbí ni wọ́n fi kọ́lé kéwú ọ̀hún abájọ tó fi dìdàkudà kalẹ̀ abájọ tó tiẹ̀ fi ya tó da rárá àti rárá so abájọ tó fi ya tó da rárá àti rárá àmọ́ àwa dúpẹ́ fún Allah bá ẹ̀dá tá Allah bá ẹ̀dá sàmọ̀nà tiwa alhamdulillah so ṣe jálàbí náà wọ́n fi kọ́lé kéwú tí wọ́n náà lọ tọ́ abájọ tó fi dìdàkudà kalẹ̀ tí ò rẹ̀ fi pọ̀ níta níbi tẹ́ẹ̀tì tó ti jáde lé kéwú abẹ́ẹ̀rí nǹkan mọ́ ibi jálàbí ló ti rówó kọ́ mọ́sálásí ibi jálàbí lòun náà ti ń rówó jẹun àtàwọn ìyàwó ẹ̀ tí fi ń rán làáfíà kọ́ àwọn ọmọ yẹn ń kéwú sàárà ní kéwú kíkọ́ ma nígbà tí ọ̀wá sẹ́ni kankan tí ó sanwó oṣù wa àwọn náà oníjì òkú ká mú yá tí arísùkù wa ó darí yíbò wa. so kò sẹ́yìn kan tí ó sanwó oṣù yẹn àbí fine àmọ́ àyè yọ̀ọ́lẹ̀ fún ẹ kó kọ́ àwọn èèyàn ń kéwú kó gba owó kéwú rẹ̀ àyè yọ̀ọ́lẹ̀ ipe kó kọ́ àwọn èèyàn ń kéwú kó gba owó kéwú tó o bá lè kọ́ àwọn èèyàn kéwú wá wò máa ṣe Allah bá ẹ̀dá ó padà fi àlùbáríkà sí fún ọ tá àlùbáríkà ò bá tí wọ̀ ó mọ̀ gbìyànjú náà ni Allah bá ẹ̀dá ó padà dáhùn yóò padà dá ẹ lóhùn ó mọ̀ bẹ Ọlọ́run ọba tì í náà ni so Allah bá ẹ̀dá yóò padà ṣàánú rẹ lórí ẹ̀ so ipe àyìn náà wà wáyá tí arísíkò arọ́gàdán ayal Kùránì nù
يأتيها رزقها رغدا من كل مكان. so aya al-Qur'ani ni àbí bẹ́ẹ̀ kọ́ tọ́ in tí wọ́n fẹ́ kó fi ya'tiha rizquha ragadan min kulli makan ṣe ni pé kọ́ àwọn èèyàn jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ọba ni o Ọlọ́run bá sì fi pè tán pa àwọn gbèríko kan ni o so nípa oore kan tó ṣe fún wọn ni o tí wọ́n sì ṣàìmoore tálọ́bà ẹ̀dá wa padà fìyà jẹ wọ́n nǹkan kan bẹ́ẹ̀ so tó bá kọ́ wọn ipe bí Ọlọ́run bá ṣe ṣàlàyé nǹkan ìbóyè ṣàlàyé nǹkan ìbóyè ṣàlàyé nǹkan yìí kò sóhun tó burú bí pé ẹ̀san owó pé mo kọ́ yín ní kéwù yìí kódà kò nídìí ìtìjú torí òkú ní para rẹ̀ ò lè lọ jálè so the only thing tó nínú tó lè offer ipe kó kọ́ àwọn èèyàn kéwù kò sì gbowó rẹ̀ kọ́ wọn kéwù kò gbowó rẹ̀ náà so àmọ́ kó wá jókòó kan kó wá máa sa ya'tiha rizquha ragadan min kulli makan ya'tiha rizquha ragadan min kulli makan èèyàn náà ti sáré o àárín nǹkan kan ya'tiha rizquha ragadan min kulli makan ya'tiha rizquha ragadan min kulli makan tọ́lọ́wọ́n bó bẹ̀ ọ́tá nẹ́bí ò ṣe ó kàn waste time ààrẹ lásán ni so tó bá jájà máa rí nǹkan kan ajá sí pé ya'tika ma qaddara Allahu lak ohun tí Allah bá dá kọ́dára ọmọ ẹ̀ gangan ló ń rí yùn kìí ṣe torí pé òun ṣe ohun tí Allah bá dá ò pàṣẹ tá nẹ́bí ó pàṣẹ ohun tí ó yá àwọn ẹlòmíín nù torí àwọn ẹlòmíín sìn tó bá dé nìkan tí ń pin dán tí ń ṣe ìṣìnà kan wọ́n máa sọ pé ẹni tó lo oògùn báyìí tó sì jẹ́ tó sì rówó ń bẹ̀ Allah bá dá ti kọ́dára pé yóò ní owó lásìkò yùn òun ló kàn so àsìkò kan tó tí ó sórí ibú látara epo fẹ́ di ọ̀tá Ọlọ́run ọba látara ọ̀nà tó fi gbà lọ́rí yún so kí Allah bá ẹ̀dà kó dákun kó má jẹ́ kí á nírú àwọn ojú ọ̀nà bẹ́ẹ̀. yíbo tó wọ́n ọmọ owó náà ególe náà yóò wí ególe àbẹ́rẹ̀ ọba pé èló ni abáàṣẹ ní báyẹn 2 million a ní 2 million I'll give you 2.5 ó sì kó kalẹ̀ kádùn àwọn sáà ti gbà àdúrà ni ó sì gbà bàbá náà bá bọ́ sílé kéwú gbé tọ́yá owó yẹn máa kéwú ẹsẹ̀ yàtí ẹnu àǹfààní tẹ ẹlò àwọn akéwú tó wúlò fún náà níjọ́ tó bá ti yàtí fáwọn jálàbí bẹ́ẹ̀ bá yẹ lò wọ́n fún yíhun níjọ́ wọn bá ti kéwú tán tí wọ́n gba sàádà tán káàfáà mi ò tó fojú kọ́ ọmọ kéwú rẹ̀ bọ́yọ́ dàlù kìámà. tọ́ ìrẹ́ Jaqmal ilé kéwú tí wọ́n ti jáde káàfáà àwọn tó kú tí wọ́n fojú kàn ìjọba mélòó lẹ fojú kan ráyìn ní Darul Ulum tó ti jáde ẹ̀yìn rẹ̀ Jaqmal so kò tẹ́ kí máa rí fáà rẹ̀ síbẹ̀ ọ̀nà bọ̀ mọ́ máa ṣe nítorí kó lè bá mọ̀ pé gbogbo àpèjúwe tó bá léwu kó máa fi àwọn ọmọ yún ṣe ń bẹ̀ yún nípa ipá fún àwọn olè jèrè wọn wallahi wọn jèrè wọ́n gánà torí ó kàn ń ṣe jákujàku káàkiri eléyìí kìí ṣe téèyàn ń ṣe kìí ṣe tó yásí pé nìkan ó máa ṣe tínú àwọn ẹni tí wọ́n ní gbọ́dọ̀ wá má dùn tínú àwọn ẹni tí wọ́n ní gbọ́dọ̀ mọ́ wá dùn yín pé àwọn tiẹ̀ lọ́mọ kan tí ń mú oríyìn bá wọn ń mú oríyìn bá yín lórí àánú lórí ìsìnà fa lórí ìsọkúsọ lórí ìsọ àwọn èèyàn dé ọ̀tá Allah bá dẹ́dà. ohun tó pàdé má láyé so èyí òun ni wípé jálàbí kò sí kéèsì jálàbí ò ní kéèsì kò sí kéèsì jálàbí. kódà láyé ń bí kéèsì jálàbí ní kéèsì láyé ń bí báyìí jálàbí ní kéèsì tó bá tó bẹ́ẹ̀ Jaqmalu àwọn nǹkan ń bẹ tó já sí wípé wọ́n gba owó tìmùtìmù lọ́wọ́ àwọn èèyàn lórúkọ pé wọ́n fẹ́ ṣe jálàbí fún wọn wá ní ṣe fún wọn wọ́n kàn fẹ́ gbá wọn ni tó bá tó bẹ́ẹ̀ dánrù rẹ̀ wò káàsìrí rẹ̀ tú sí wa lọ́wọ́ àfihàn ìjọba ó mọ̀ pé jálàbí gan ní kéèsì látàyé ń bì ká tó sọ wájú Ọlọ́run ọba àwọn nǹkan ń bẹ lórúkọ jálàbí wọ́n á máa bá àwọn obìnrin olóbìnrin lò tí wọ́n bá bí ọ̀dà dánrù rẹ̀ wò kó ṣàlàyé fún wa pé o ṣe o kó wá rí ká tú fún ìjọba kó fún alẹ́ rẹ̀ ká sọ fún ìjọba kó rí báyìí ò ní rojọ́ ó rojọ́ tó máa tọ̀ sára ká tó wá sọ lálkìámà so àní láyé ń bí iṣẹ́ jálàbí gan ní ẹjọ́ láyé ń bí àti ráfà tó yá sí pé ó bá obìnrin olóbìnrin lò lórúkọ gbó fẹ́ ṣe jálàbí fún tí ẹ bá ó gbá ẹni ẹlẹ́ni lórúkọ gbó fẹ́ ṣe jálàbí fún tí ẹ bá ó kó títí ẹ so ṣe lálkìámà ni ò wá ní ìṣẹ́jọ́ Jaqmalu ń fi Ọlọ́run ọba ṣeré subhanallah la ilaha illallah
Jaqmal sí ń yẹ̀yẹ́ Ọlọ́run ọba ń wájú àwọn ṣé kò sí àwọn ẹni tí wọ́n gbọ́n nínú àwọn ẹni tí Jaqmal ń bá wí ni kí Jaqmal máa sọ̀rọ̀ ká Jaqmal máa yẹ̀yẹ́ Ọlọ́run bá ń wájú yín báwọn kó máa sọ pé kò sí kéèsì jálàbí kò sí kéèsì nǹkankan wájú Ọlọ́run ọba ó ga ooo tọ̀ Ọlọ́run ọba bá wa túnlẹ̀ Yorùbá ṣe kí Jaqmal máa sọ fún yín bẹ́ẹ̀ irú Jaqmal kó máa sọ fún yín pé kò sí kéèsì kankan ní alkiyama tẹ́fẹ́ lọ ṣe lórí jálàbí ẹ sì ń gbọ́ inú yín sì ń dùn ẹ lè dànù wípé léyìí fẹ́ kó bá yín ni o Allah bá ẹ̀dá yóò tọ́ yín sọ́nà. jálàbí dàpọ̀ sí ẹni tí èsè jálàbí àti alùsùnà àtàwọn Sufi gbogbo àná àjọ ń ṣe jálàbí ni. tọ́ ìrẹ́ Jaqmal àwọn ò ṣe jálàbí Ọlọ́run bò sì ní jẹ́ káwa ṣe àwọn ò ṣe jálàbí Ọlọ́run bò sì ní jẹ́ káwa ṣe àwọn ò ṣe jálàbí Allah bá ẹ̀dá ò sì ní jẹ́ káwa ṣe Allah bá ẹ̀dá ti ní ká fi kalẹ̀ ó ti yọ wá kó nù rẹ̀ kò wá ní jẹ́ káwa padà sínú ẹ̀ mọ́ jálàbí téèyàn ó fi di ọ̀tá Allah jálàbí téèyàn ó fi di kèfèrí téèyàn ó di ẹlẹ́bọ téèyàn ó di gbájúẹ̀ téèyàn ó di ẹni tí ń bá obìnrin olóbìnrin lò èèyàn fẹ́ máa sín gbẹ́rẹ́ fóbìnrin olóbìnrin lórí àyà lábẹ́ obìnrin olóbìnrin wal iyadhu billah subhanallah so Ọlọ́run bá mọ́ jẹ́ káwa ríru rẹ̀ nínú ìṣẹ̀mí ayé wa òfò ní jálàbí kò sóre ń bẹ kò sí dáadáa ń bẹ jálàbí orí ibú ni àdánù ni kò sóre kankan ń bẹ Allah bá ẹ̀dá mọ́ jẹ́ káwa padà sí díẹ̀ àwọn alùsùnà àwọn èyí ṣe jálàbí tó bá sọ Sufi ọ̀dọ̀ yín ló wà Ahmadu Tijani ó ṣe jálàbí lóòótọ́ so ń bẹ nínú Jawahirul Ma'ani bí so Ahmadu Tijani Jawahirul Ma'ani gbé pé àwọn kan mọ́ wá ń bá tí wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ tí ó sì máa sọ ọ̀la fún wọn tí ó sì fún wọn ní nǹkan kan pé kí wọ́n lọ lò so ń bẹ nínú Jawahirul Ma'ani bí lóòótọ́ àwọn Sufi wọ́n ń ṣe jálàbí so ó correct so ó sì máa Sufi náà tẹ́lẹ̀ nínú àwọn ìpìlẹ̀ Sufi ní pé ẹbọ ń bẹ nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ so tó bá sọ pé Sufi ń ṣe jálàbí tọ̀ ó correct ń bẹ eléyìn ẹnìkan ò lè bọ́ jiyàn àmọ́ ìsìnà tó yá sí pé èèyàn máa ń tì torí rẹ̀ tí èèyàn máa ń tàtà rẹ̀ di ọ̀tá lọ́bàrẹ́dà òun ni. àwọn tó ń kọ́ iléèwé alùsùnà ni ó kọ́ léèwé alùsùnà ni ó kọ́ mọ́sálásí alùsùnà ni ó ra mọ́tò ó lọ múra lọ gbogbo ẹ̀ àwa bí pé kí ni iṣẹ́ rẹ̀ ti ń ṣe. ẹgbẹ́ àbí ó sọ pé alùsùnà ni ó kọ́ léèwé alùsùnà ni ó kọ́ léèkéwú alùsùnà ni ó ra mọ́tò alùsùnà ni ń lọ múra so ń lọ gbogbo ẹ̀ àwa bí léèrè pé kí ni iṣẹ́ rẹ̀ ti ń ṣe. ẹ̀yin àfà ẹ má jòkó tí à ń tòróró mọ́. so tọ alùsùnà ni ó ní gbogbo àwọn nǹkan yẹ àbí iṣẹ́ rẹ̀ ní í ṣe tó fi ní iṣẹ́ rẹ̀ ní í ṣe tó fi ní iṣẹ́ rẹ̀ ní í ṣe tó fi ní so àbí kẹ́ àwọn ẹni tálọ́bà ẹ̀dá bá tún kẹ́ tí wọ́n bá fara pẹ́ ń tọ̀hún tí wọ́n bá wà ní tòsí ó ń tọ̀hún wọ́n lè wò ipò òkè ẹ jẹ́ ká kún ẹni yìí lọ́wọ́ ká fi gbéṣẹ́ Ọlọ́run ọba yìí dìde nítorí iṣẹ́ Allah dẹ́dà ni nítorí pé n tó fẹ́ fi support ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala ni so country tálọ́bà ẹ̀dá bá kẹ́ bí ìlú Saudi àbí country mi nínú àwọn country tálọ́bà ẹ̀dá bá kẹ́ tó jẹ́ country Lárúbáwá wọn lè wò pé òkè ibo ni wọ́n ti láàkì nǹkan kan báyìí nípa ẹ̀sìn Islam ó yá ká gbé dìde fún èèyàn báyìí tó bá mójútó nǹkan báyìí so kò ṣe jálàbí tó fi rí àwọn eléyìí kan dìde ìrànlọ́wọ́ wọn ni kò parọ́ fún wọn tó fi rí torí ó fẹ́ fi wúlò fẹ́sìn ni ó yọ báwọn Jaqmal ó wá ń sọ pé kí so ó wá ń sọ pé kí àwọn àfáà má tòróró má tí wọ́n bá tòróró ṣe ẹ̀jẹ̀ rẹ ni kí wọ́n máa tà fáwọn èèyàn káwọn aráàlú kí wọ́n má rí òróró lò má bí tọ̀ Jaqmal tí wọ́n bá róróró tà mọ́ tí wọ́n bá tòróró má àwọn ìyá tí so àwọn ìyá tí wọ́n tó ń gbòróró lọ́wọ́ wọn bóun wọ́n ṣe fẹ́ róróró mú wá sí ọ̀dọ̀ rẹ̀ so àbó ti gbòróró má ni àwọn ìyá tí wọ́n mú òróró wá sọ́dọ̀ rẹ̀ bó ló ṣe fẹ́ rí òróró gbà lọ́wọ́ wọn tí wọ́n bá tó òróró mọ́ àbáwọn kankan ni wọ́n ń ta òróró àwọn kankan ni wọ́n ń ta omi àwọn kankan ni wọ́n ń ta òkúta so tó sọ fáwọn ìyá wọn pé kí wọ́n máa mú wá Jaqmal abẹ́rí nǹkan wọn káwọn àfáà máa tó òróró mọ́ ago tó wọ̀ sọ́wọ́ yùn àwọn kankan ni wọ́n ń ta àwọn ẹni tí wọ́n ń ta ìwọ̀n yìí ṣèyàn àfọ́ ò lè ta fìlà tó wọ̀ àwọn kankan ni wọ́n ń ta
àfáà kan ní ń ta àbí ká subhanallah. À ń ta èédú má tó máa fi ń ṣe bá rí pé àwa àfẹ́ ilé èédú ọ̀ ń bá yára ẹ jẹ́nu. Wallahi wọn bá yára wọn jẹ́, wọ́n lóore jù ọ lọ láyé ń bí àti ilé sọ lálkìyàmà. àfáà tí bá ń ta òróró fa innahu khayrun lak, ó lóore jù ẹ lọ fi hadhihi dunya ní ayé ń bí àti ìsọ lálkìyàmà nítorí àmọ́ tó ń kálukú ó parí sí. bó ṣe ya ọ̀tá lọ́ba ẹ̀dá tó ń dáná lọ báyìí nínú ẹ̀sán lọ́ba ẹ̀dá yìí ń sìn, ó lè padà di lọ́la ń sìn. So kí ilẹ̀, so bó láti pè, so kí ìtọ́sọ́nà Ọlọ́run ọba kó kí ilẹ̀ rẹ̀ mọ́ báyìí, ó lè padà rí ìtọ́sọ́nà kó tó dàárọ̀ la. So torí ẹ̀ la ṣe ní sọ pé ó tún lóore jù ẹ lọ lálkìyàmà, torí àti ìmọ̀ tó parí ìṣẹ̀mí ayé rẹ̀ lé lórí. So àmọ́ fún èyí tí à ń rí lọ́lọ́ báyìí, àfáà tí bá ń ta òróró fa innahu khayrun lak, ó lóore jù ẹ lọ. Kódà àfáà tó bá wà nínú àwọn oníbídíà, nínú àwọn aládàádálẹ̀ tí bá ń ta òróró Jaqmalu, ó sì dájú ọ lọ nítorí òun fi hàn gbogbo ayé pé tọ̀ òun ò ṣe jálàbí o, bísínẹ́sì tòun rèé o, tó sì wà legalized, so tó sì wà approved. àfáà náà lóore jù ọ lọ. walau ma kana sunniyan, kódà tí ò bá jẹ́ onísúnnà, fún yí pé o fún tó fẹ́ fi justify yí pé àfáà náà olórí ibú nìkan kan báyìí pé ó ń ṣòwò, wàláhì ó yọ olórí ibú jù lọ. nítorí bísínẹ́sì lòun ṣe, kò jalè, kò parọ́ fẹ́ nìkan, kò gbẹ́ nìkan lójú kó tó rí in tí fi ń ṣe ṣẹ̀mí rẹ̀. So ohun tí gbogbo ayé mọ̀ọ́mọ̀ ni tí ó sì lè yan fanda lórí rẹ̀, so kódà tó tún lè bọ́ ọgán látara rẹ̀ dáadáa. So kálọ̀ bẹ̀rẹ̀ dà kó tọ́ sọ́nà. Yí ara rẹ̀ nù. Bàbá kìíní rèé, àwa àfa òní kìíní, wọ́n yí ara rẹ̀ nù. Èyí tó yẹ kí wọ́n máa fi ròyìn rẹ̀, òun ni wípé àwa àfa àkọ́mọ ń kíwèrè, iṣẹ́ tiwa nù. Jaqmalu, wá dákọ̀ èèyàn mélòó ló ti kọ́ńkéwó tó yanjú nínú ìṣẹ̀mí ayé rẹ̀? dákọ̀ iye èèyàn tó ti kọ́ńkéwó tó yanjú nínú ìṣẹ̀mí ayé rẹ̀. Kàn dákọ̀ iye èèyàn tó ti kọ́ńkéwó tó yanjú nínú ìṣẹ̀mí ayé rẹ̀. Ìwọ gan ò yanjú, ta ló fẹ́ wá kọ́ńkéwó kó yanjú? Wàláhì lérò pé Jaqmalu lè kọ́ ọmọ kéwú ọdún 3 kí ọmọ kéwú náà kó yanjú níṣẹ́. Yìn lérò rẹ̀, o lè ever dánwò. Ipò kọ́yàn ní kéwú ọdún 3 tí ó wà yanjú, wallahi o lè dánwò. Uqsimu billah. So èèyàn mélòó ló kọ́ńkéwó tó yanjú? Ìwọ gan ò yanjú náà. Ṣé wọ́n tó yanjú lọ́wọ́ akọ́ ẹnìkan kéwú kó yanjú? So ìwọ tó yanjú ló kọ́ ẹnìkan kéwú kó yanjú. Jaqmalu. So iṣẹ́ akọ́mọ ń kéwú ní iṣẹ́ wa. Rárá o. Ó sọ pé jálàbí kúfúrù, jálàbí ẹbọ ṣíṣe, òun ní iṣẹ́ yín, kìí ṣe kọ́mọ ń kéwú. So torí ìwọ ti sọ níwájú lákọ̀ọ́kọ́, ó sọ pé jálàbí lẹ máa ṣe tẹ́ fi kú. Mo á sọ pé kó máa fi kún yín pé jálàbí lẹ máa ṣe tẹ́ fi kú lórí ìmá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba. Torí kò sí bóyá ṣe jálàbí tó ní ṣẹbọ pẹ̀lú Allah Ọba ẹ̀dá. Tọ̀ ní ìsìn tó wá ń sọ pé iṣẹ́ tí yín ní kẹ́ẹ̀kọ́ máa ń kéwú, yín ti ń dàpọ̀ mọ́ra wọn. So yín ti ń ṣe kí yín ti ń dàpọ̀ mọ́ra wọn. O ní kéwú kan tó fẹ́ kọ́ àwọn èèyàn wọ́n, àsìkò ló fẹ́ fi kọ́ máa ń kéwú. So ó àtẹ́ndì sáwọn ìyá, so àwọn ìyá alásàlátù rẹ̀ tí wọ́n gbé omi wá, tí wọ́n gbé òkúta wá gbogbo ẹ̀. So ó lọ síbi ìjẹkújẹ rẹ̀ tó ń bá káàkiri mọ́lúdé àti gbogbo ẹ̀. Dákùn ìgbà wo ló fẹ́ wá ráyè kó jókòó kọ́ ọmọ ní kéwú? So ìgbà wo ló fẹ́ ráyè kó jókòó kọ́ ọmọ ní kéwú? O lè ráyè jókòó kọ́ ọmọ ní kéwú náà. So kéèyàn kọ́ ọmọ ní kéwú, kéèyàn kọ́ àwọn èèyàn kéwú, ó bùkátà sí àsìkò. Torí ó dedicate, ó devote àsìkò rẹ̀ fún pé kó kọ́ àwọn èèyàn ní kéwú kí wọ́n gbọ́ yé. Torí ó bùkátà sí àsìkò. Wallah. So ó bùkátà sí tafrighati tó pọ̀ gan, àsìkò tó pọ̀ gan. Ó bùkátà sí kó yọ àsìkò lẹ̀. Torí kéwú rọrùn. Kó ìṣe nǹkan tẹ́yàn kan kò fìrì wọ́ pé jẹ́ ń sáré kélé ìkákíá kí máa lọ. Àsìkò, ó bùkátà àsìkò. So ìgbà wo ni gbogbo àwọn àánú tó ń bá káàkiri yun, àsìkò ló fẹ́ rí tó, àsìkò ló fẹ́, ìgbà wo ló fẹ́ tó jókòó ipò òkè ó fẹ́ kọ́ nìkan kéwú tí ó wà yanjú. Torí ẹ̀ mo ṣe nìkan dákọ̀ iye èèyàn tó kọ́ kéwú tó yanjú, ó lè rẹ́ nìkan kan dákọ̀ fún mi. Ó lè rẹ́ nìkan dákọ̀ fún mi náà. Mo ṣe wá jókòó yìí, mo wá lè dákọ̀
mo lè dákọ at least mo ṣe ọ̀rá jòkó yìí mo lè dákọ èèyàn 10 fún ọ bí mo ṣe ọ̀rá kéré yìí mo lè dákọ èèyàn 10 fún ọ tí mo kéwú tó wọ́n kéwú lára mi yanjú so tí mo dákọ wọn fún ọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí so iṣẹ́ kakọ́ máa ń kéwú ni iṣẹ́ tiwa iṣẹ́ tẹ̀yìn mélòó ìwọ lè kọ́ máa ń kéwú orí àánú tó fẹ́ máa rìn tó sọ pé ó fẹ́ kúlé lórí yùn náà ni kó máa rọra rìn lọ àfi tá lọ́bọ̀ ẹ̀dà bá fẹ́ tọ́ sọ́nà nìkan ló kù àmọ́ àwọn ọmọ ṣàdúrà kí lọ́bọ̀ ẹ̀dà kó tọ́ ẹ sọ́nà ó yẹ báwọn. torí tíṣà tó ń tíṣì níléèwé kò ní dẹ́ta kó pèrè ẹ̀ ní olóróró. ẹgbẹ́ àbí tíṣà tó ń tíṣì níléèwé kò ní dẹ́ta kó pèrè rẹ̀ ní olóróró tíṣà tó ń tíṣì níléèwé tí ó bá níṣẹ́ míì tí ń ṣe yàtọ̀ sí teaching tíṣà náà ń tí ń ṣe náà ni ó fi present ara rẹ̀ what's your occupation? And if he has nothing doing except teaching, he needs to say, I am a teacher. Tí ó bá ní nǹkan míì tí ń ṣe as occupation, in tí ó sọ náà ní pé teacher lòun. So okay, ẹni tí wá sí pé in teach ní school kò wá ní occupation míì tó tayọ pé in teach. Okay, yóò wà lọ síta yóò wà lọ máa sọ fáwọn yẹn pé mechanic ni mí, ibo ló ti bọ́ pọlọ mu. O ní occupation míì tó tayọ pé òun teach. Ó wà lọ máa sọ fáwọn yẹn pé mechanic ni So, teacher tó bá wá ní many occupations, okay, he is a teacher. So, at the same time, he is a fashionista, or he is a stylist, or he is this or that, or he is goat seller. So, àti bẹ́ẹ̀ lọ. So, yóò fi kún pé I'm a teacher and fashionista or consultant. So tó bá ní iye occupation tó bá dì mú tó bá ní experience nípa yóò lè sọ ní bíkíbi tó bá lọ. Àmọ́ tó bá sí pé teacher nìkan ló bá jẹ́ ò ní máa retí kó máa sọ pé báyìí lòun jẹ́ tó lè já sí pé teacher nìkan ló jẹ́ náà. Tó lè já sí pé teacher nìkan ló jẹ́. Jaqmal má jẹ́ kó dùn. So irú ìlànà òsì tó ti lérò pé ó fẹ́ rìn náà ni. So àwọn ẹni tá lọ́ba ẹ̀dá bá kọ́ dárò pé kí wọ́n máa ṣe òwò nínú àwọn àfáà. So nínú àwọn kíni nínú àwọn àfáà nínú àwọn ẹni tí wọ́n fẹ́ ṣe gbájú ẹ̀ àwọn tá lọ́ba ẹ̀dá bá kọ́ dárò pé kí wọ́n lè máa ṣe òwò kí wọ́n lè máa ṣe bísínẹ́sì má jẹ́ kó dùn má jẹ́ kó máa ká ọlá ipe ìwọ orí ṣe ìpinnu títí ẹ tó fẹ́ fi ṣẹ̀ṣẹ̀ míì rẹ ló fi ń ṣe yùn ìpinnu tí wọ́n ipa àwọn ò fẹ́ ṣe gbájú ẹ̀ òun làwọn fi ń ṣe léyùn ó yẹ ọba àwọn so wọ́n á lè fọwọ́ gbáyà rẹ̀ ní gbogbo ibi tí wọ́n bá dé pé àwọn nílé iṣẹ́ òróró àwọn nílé iṣẹ́ epo àwọn nílé iṣẹ́ ẹ̀wà àwọn nílé iṣẹ́ báyìí àwọn nílé iṣẹ́ báyìí iyì ló jẹ́ fún wọn kún ti pé wọ́n tún kọ́ àwọn ọmọ ń kéwú wọ́n tún kọ́ àwọn èèyàn lẹ́sìn ó yẹ ọba àwọn má jẹ́ kó bá ọ̀nù jẹ́ so ìlànà ẹbọ tí wọ́n kàn fẹ́ máa rìn lọ́yún kàn máa fọwọ́ gbáyà rẹ̀ lọ gbogbo ibi tó bá dé sọ pé àfóun jálàbí ni ọ́ mọ́tẹ̀fẹ́ àfàkún sọ pé jálàbí ní ìwọ ó máa ṣe tó fi kú torí tó sọnù ó sọ pé tọ̀ jálàbí lẹ́yìn ó máa ṣe o tẹ́ fi kú ìwọ occupation ti ẹnu kan máa sọ fáwọn èèyàn ìpé jálàbí lẹ́yìn ó máa ṣe tẹ́ fi kú jálàbí lẹ́yìn ó máa ṣe tẹ́ fi kú occupation rẹ̀ nù so àbí kẹ́ kó sọ pé àfà ní ọ́ o àmọ́ jálàbí lẹ́yìn máa ṣe tẹ́ fi kú that's your occupation ló bá parí so ẹni tí bá wá ń tòróró tí ń ta nǹkan míì tí ń ṣòwò míì ẹ jẹ́ kóhun náà sọ títí ẹ pé àáfà lòun òun sì nílé iṣẹ́ òróró kò tí ì burú jù ó rí báwọn. èmi òun kò ní wí bẹ́ẹ̀ lecturer ní òpè rẹ̀ ayé bẹ́ẹ̀ kọ́ ni I'm a university lecturer I'm a lecturer in Kwasu I'm a lecturer in Kinigan I'm a lecturer nígbà tí wọ́n àfa wa kéwú tán tó o lè sọ pé I'm a ma'alim àmì àbọ̀ oníkútúbà àmì osas àmì àbọ̀ wáàsí wọ́n nígbà náà wọ́n tẹ̀lú. Jaqmalu má gbàgbé o jálàbí ni iṣẹ́ tí o emphasize lé lórí gangan yín pé àfà òfin máa gbéra o iṣẹ́ tó fi ń gbéra òun ni kò present fáwọn èèyàn ó sọ pé kò lè sọ pé is àfà òní jálàbí so jálàbí ni so ó rí pé ìwọ náà ń sìn ó lè sọ pé jálàbí ó lè present ara rẹ pẹ̀lú pé jálàbí ló ń ṣe ẹ̀rí bá ìwọ náà ó lè present ara rẹ pẹ̀lú pé iṣẹ́ jálàbí ló ń ṣe so ó débi pé òkè kí wọ́n present ara wọn pẹ̀lú ohun tí wọ́n ń ṣe ní ìsìn ó lè wà confident kó sọ pé àfóun jálàbí ni ọ́ ó fẹ́ máa sọ pé yọ àfá òní kútùbà yọ àfá òní kinní kan yọ àfá òní kinní kan ta ló bèrè ògbéléyìn àní iṣẹ́ tó ń ṣe tó fi ń jẹun
so jalabi ló sọ kìí ṣe iṣẹ́ àfà sọ pé jalabi ló ń ṣe ó yẹ ọba hàn. ẹ̀ ń tẹ̀kú ẹ wá nígbà náà fẹ́ jẹ haramu ni ibi edu náà haramu mẹ́mẹ́. so níbi edu haramu sí bẹ̀rẹ̀ Jaqmal má bà ayé àwọn èèyàn jẹ́ mùsùlùmí gbogbo ọ̀nà ló gbọ́dọ̀ gbìyànjú láti máa wá bí wọ́n ṣe máa jẹ halal. so ìwọ tó kówó jọ tó gbìyànjú tó ọ́zù tó kówó jọ tó wá lọ ra àwọn báàgì edu kó máa ta ìgbìyànjú ńlá ló ṣe ó gbìyànjú. If at all tó bá mọ̀ yí pé haramu ti sá wọnú owó tí o fi ra àwọn èédú náà ó mà ọlọ́bù sì ní bí ọ léèrè nítorí pé Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ìrẹ́ Allah bá rẹ́dà wa má ṣe kíni má ṣe fìyà jẹ wá nígbà tá bá gbàgbé àbí aṣàṣìṣe. so ohun téèyàn ò bá sì ṣe kíni téèyàn ò bá ní àìdí ẹ̀ ń pa nípínlẹ̀ ipòkè lágbèjúwe ìsìn òṣìṣẹ́ fẹ́ nìkan oko òṣìṣẹ́ fẹ́ nìkan àágùn rẹ ni ó ń tọ̀hún wá ṣe kíni ó wá sanwó iṣẹ́ tó ṣe fún ó wá kówó jọ látara bẹ̀ àmọ́ ẹni tó kówó fún ọyún tó sanwó iṣẹ́ tó ṣe fún ẹ ọ̀nà gbà tóun fi rí owó òun ọ̀nà haramu ni kì í ṣọ̀nà halali wo òsì mà. so ìwọ tó sì gbowó iṣẹ́ rẹ lọ́wọ́ rẹ̀ ìwọ làágùn láti gbowó iṣẹ́ rẹ lọ́wọ́ rẹ̀ ni ó ṣiṣẹ́ fún kó tó rówó rẹ̀ gbà. so iṣẹ́ ló ṣe fún tó fi gbowó rẹ̀ bó tẹ̀ já sí pọ̀nà haramu lòun ti rówó náà tó fi san fún ọbọ̀ tí wó mọ́ pọ̀nà haramu ló ti rí. ṣé ọlọ́run bó wàá fìyà jọ pé ọ̀nà haramu ni eléyìí ti rí owó tó fi sanwó iṣẹ́ tí wọ́n làágùn lé lórí fún ọ̀nà haramu ló ti rí ìsan fún ọlọ́run bó ní fìyà jẹ torí kò mà àwọn eléyìí kan ìyá aláìmọ̀ kan kalẹ̀ olódo tàbí wọ́n ti rí àwọn Jaqmal yìí gan wọ́n sì fẹ́ máa mórí fọ́yàn ó sì fẹ́ máa mórí fọ́yàn. so gbogbo nǹkan la máa ṣàlàyé fún ọ ni gbogbo nǹkan kọ́ ló yẹ ká máa ṣàlàyé fún ọ ọlọ́run bò ní bí léèrè torí òun làágùn ṣe wàhálà láti ṣiṣẹ́ fẹ́ gbowó láti fi ṣiṣẹ́ láti ṣiṣẹ́ láti gbowó iṣẹ́ rẹ̀ ni ọlọ́run bò ní bí léèrè kó wá kówó jọ lọ́nà báwọn tó láàgùn tó ṣe wàhálà tó dààmú kó wá kówó tó pọ̀ jọ kó wá lọ ra báàgì edu tó pọ̀ ó ra báàgì edu tó pọ̀ ó wá ń ta fáwọn èèyàn. ṣé ó wá sọ pé lóyún lẹ́yìn jẹ haramu tí ó mọ̀ yí pé ọ̀nà àìtọ́ ni ẹni tó sanwó fóun fi rí owó náà tó bá fi lè perú rẹ̀ ní haramu àìnílàkà ẹ̀ nítorí pé òun gan fúnra lára rẹ̀ kò mọ̀ yí pé ọ̀nà àìtọ́ lẹ́ni yìí ti ṣe kíní ló ti rí owó ọ̀hún. so àníyàn tó ní pé òun ṣiṣẹ́ fẹ́ gbowó iṣẹ́ ti tòun. so èyí tóun ń jẹyún yóò di halalu ma lọ́wọ́ nítorí pé kò mà alọ́bẹ̀ẹ́dà ò sì ní béèrè lọ́wọ́ rẹ̀ alọ́bẹ̀ẹ́dà ò ní fìyà rẹ̀ jẹ́ ó ti gbìyànjú agbára rẹ̀ kó lọ jalè kò sì gbáyàn lójú kó tó rí so kò sì parọ́ kó tó rí ó họ́zù rẹ̀ ni ó sì ṣe kí ni ó sì gbìyànjú agbára rẹ̀ so ó sì gbìyànjú agbára rẹ̀. kíra o haramu a máa di haramu lọ náà ní tàbí kú. wàláhì ó sì lè máa subhanallah má jẹ́ ń ṣe sọ Jaqmal alọ́bẹ̀ẹ́dà ò ní jẹ́ kó jẹ haramu tó fi kú alọ́bẹ̀ẹ́dà kò ní jẹ́ kó jẹ haramu tó fi kú alọ́bẹ̀ẹ́dà yóò sì máa sọ àwa náà kó ń bí pé ká jẹ haramu alọ́bẹ̀ẹ́dà ò ní jẹ́ kó jẹ haramu tó fi kú yóò tọ́ sọ́nà àmọ́ náà lóòótọ́ oúnjẹ haramu ká má parọ́ oúnjẹ haramu tó pọ̀ gan oúnjẹ nǹkan ìwọ̀ tó pọ̀ gan ká lọ́bẹ̀ẹ́dà kó tọ́ sọ́nà ni so àmọ́ pé tó fi kú ká lọ́bẹ̀ẹ́dà má jẹ́ kó jẹ́ kú torí ó fi kó bára rẹ̀ ni. so tọ́ ń sọ fún yín pé má jẹ haramu lọ tẹ́ fi kú ọlọ́run bá sì sọ pé kẹ́ má jẹ haramu ṣé Jaqmal lẹ́wàá gbọ́ Allah sọ pé ayyuhal ladhina amanu qulu min tayyibati ma razaqnakum ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ jẹ nínú tó má tá ṣe kíni tá ṣe lárzìkí fún yín ay min at-tayyibati ma ahlalna lakum nínú àwọn tó má tá ṣe ní ẹ̀tọ́ fún yín tá ṣe ní halalu fún yín Allah bá ní kẹ́ jẹ ńbẹ̀. Jaqmal wọ́n sọ pé má jẹ haramu tẹ́ fi kú ṣé kò yẹ kẹ́ lè sọnù kẹ́ lè dànù pé ó yá máa kó wọn rẹ lọ ọba tó dá wa sọ pé ká máa jẹun tó tọ́ ìwọ ń sọ fún wa pé a máa jẹ haramu tá fi kú só gbádùn. so Ànábì sallam nínú hadith tó lálàáfíà ó sọ fún wa nípa arákùnrin kan tó yá sí pé ó náwó sókè ń bẹ Allah bá dẹ́dà
wọ́n sọ fún wa pé ìdí báyìí ni wọ́n fi gbàdúrà ń tọ̀hún. So famashrabuhu, omi rẹ̀ tó mu, aṣọ rẹ̀ tí ń wọ̀ haram, oúnjẹ rẹ̀ tí ń jẹ haram. So kódà ìgúnfẹ́ rẹ̀ tó bá gúnfẹ́ gan haramu. Bó ni wọ́n ṣe fẹ́ dáhùn irú àdúrà irú èèyàn báyìí? Fa anna yustajabu la, bó ni Allah bá yẹ́dà ṣe fẹ́ gbà àdúrà ẹni tí ń tó yá sí pé gbogbo ìṣẹ́mí rẹ̀ haramu ni. So tọ̀ Jaqmal tó ti wá declare fún yín sí pé àwọn máa jẹ haramu táwọn ó fi kú ni, kò yẹ kẹ́ ẹ máa retí kó ṣàdúrà fún yín. Ọ̀nà ìgbà tí ò tiẹ̀ yẹ kó lè lẹ́tọ̀ọ́ fi ṣàdúrà fún yín gan tiẹ̀ pọ̀ náà. Àkọ́kọ́ náà kò yí ṣe mùsùlùmí. Ẹlẹ́ẹ̀kejì, ó tún ti sọ fún yín pé haramu òun jẹ, ẹni bá ń jẹ haramu yóò ní kí Allah bá yẹ́dà gbàdúrà rẹ̀. La yastajibu Allahu lahu, Allah bá yẹ́dà ò ní gbàdúrà rẹ̀ lẹ́ni tí bá ń jẹ haram. So ṣé irú ẹni ilé wa ti máa retí lẹ́tì máa retí àdúrà? Ọ̀rọ̀ ẹ pé torí haramu ni Ọlọ́run bá ìfẹ́ wọ aljanna iná, kò sí ẹnìkankan tí ó wọ aljanna. Irọ́ ló ń pa ẹ̀rẹ́ Jaqmal. Wallahi alazim, irọ́ ló ń pa. Irọ́ ló ń pa. Irọ́ ńlá òun ló ń pa, ìsọkúsọ ọ̀rọ̀ tẹ́yẹn ló ń sọ nínú ẹ̀sìn kèfèrí tiwọ́ tó wọ́n ń ṣe nù, kìí ṣe nínú Islam yìí. So Allah bá dẹ́dà ó ṣe haramu ní haram, ó sì ṣe halalu ní halal. So ẹni bá dé di haram, tó bá sí pé haramu náà ò bá tí kó wọnú ẹbọ o, Allah bá dẹ́dà lè mójú kó fún láljanna. So àmọ́ kò túmọ̀ sí pé haramu tí ń jẹ yún ó ti wá wà legalized tí ó fi wá máa fọkànbalẹ̀ wípé báwọn ṣe máa jẹ́ lọ tá yóò fi parẹ́ nù, ìṣìnà ló wà lórí rẹ̀. So ẹ̀rí ń tẹ́ tún fọwọ́ họ ìjàngbà ń sọ, ẹ̀rí nǹkan bá ṣe lè ìwà jọ ẹni tó yẹ kí wọ́n máa pè láwùjọ pé kó wá máa sọ̀rọ̀ Ọlọ́run bá fún wọn. Ẹ̀rí fa ibi táwùjọ lẹ Yorùbá dàrú dé, káì wàhálà ó bà nínú jẹ́ fa. Kò sí ti jẹ́ haramu farabalẹ̀, kọ́dà ọmọ tó ń ṣe yahoo kúrò ní wọn náà kan. Ẹgbẹ́ àbí, so ibi tí wọ́n rọra dá dúró nù. So ẹjẹ́ rọra dá dúró ń bẹ̀. So tó bá di ní ọ̀la inshallah al-azim, so a sọ̀rọ̀ nípa a mẹ́nubà ìyókù pẹ̀lú àṣà Allah bá dẹ́dà. So a sọ̀rọ̀ nípa ìyókù inshallah al-azim, kí rọra dá dúró ń bẹ̀. So kódà ọmọ yahoo tí bá ń ṣe yahoo kò ní ṣe kíni, kò ní wọná kan nígbà tó yá sí pé ilé rẹ̀ ni wọ́n ti dá iná náà àbí. So bẹ́ẹ̀ dẹ̀ ni ilé rẹ̀ ni wọ́n gbẹ́jọ́ wá láti já sí pé kí wọ́n wá ṣẹjọ́ òkè ta ni ó wọná, ta ni tí ò ní wọná, ta ni lẹ́tọ̀ọ́ sí kó jìyà, ta ni ò lẹ́tọ̀ọ́ sí kó jìyà. Òkè eléyìí ẹ̀sùn ilé rẹ̀ ni wọ́n ti wá ṣẹjọ́ náà àbí. Ó ti dá báwọn. Allah bá yẹ́dà yóò tọ́ sọ́nà ẹ̀rẹ́ Jaqmal, yóò fọ́nà mẹ́. So inshallah al-azim, ibi báyìí ni a parí léyìí sí. So kí Allah bá yẹ́dà kó dákun nínú àánú ẹ̀, kó má ṣàbá wa tọ́ sọ́nà, kó dákun nínú àánú ẹ̀, kó bá wa fi ọ̀nà mọ́. Tani eléyìí. So kó dákun nínú àánú ẹ̀, kó bá wa fi ọ̀nà mọ́. So yìí fẹ́ gbá kọ́. So ara mi ò fi bẹ́ẹ̀ lè mo kàn ní kí má fi ọ̀rọ̀ náà lẹ́ ní barakallahu fikum, in fẹ́ gbá kọ́. So kí Allah bá yẹ́dà kó dákun náà náà kó bá wa tọ́ sọ́nà. So kó sì má jẹ́ ká rí ìṣìnà táwọn wà lórí rẹ̀, kó má jẹ́ ká rí sí mánà insha'Allahu al-azim. So inshallah ibi báyìí la parí eléyìí sí. Fasubhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilaik. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.